mo ní ayérayé ẹ ṣé ọba tó fìdí ayé sọlẹ̀ o ayérayé ẹ ṣé mo ní ayérayé ẹ ṣé ayérayé ẹ ṣé ọba tó fìdí ayé yìí sọlẹ̀ o ayérayé ẹ ṣé ọlọ́run a gbé yín ga ọlọ́run tó ní ohun gbogbo tó sì mọ ohun gbogbo a yìn yín nítorí tí àánú rẹ̀ dúró a gbé e ga nítorí tí ó ṣeun nítorí tí orúkọ rẹ̀ kò yí padà ògo mà ní fún ọlọ́run lókè ọ̀run mo ní ògo ní fún ọlọ́run lókè ọ̀run o hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlálẹ́kan oyèdìran wàá àánú gbà ògo rẹ ò ní wọ mi lórúkọ jésù ayé ò ní pa yín lẹ́kún ẹ káàbọ̀ sí ìrìn àjò yìí mọ́mì ó lè yà ọ́ lẹ́nu pé bí ibi tó ti ń wò mí ó dàbí ọ̀nà méjì bíi mẹ́ta ó ṣeé ṣe gan-an kó o tún máa wò mí lórí YouTube tó o bá wo ní ìjẹta wàá rí i pé wọ́n gbé péèjì yẹn wálẹ̀ ṣùgbọ́n a ò ní sọ nǹkan kan sí wọn àwọn tí olórí oko wọn Tinubu rán níṣẹ́ ni wọ́n ló lọ employ 2,000 workers sórí online pé o kọ́mẹ̀ntì lásán o sọ̀rọ̀ lásán o nígbà tó jẹ́ pé wọn ò lè ṣe administrator wọn ò lè jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mọ́ kán borí wa ọgbọ́n tó kù ni pé kán máa gbé péèjì wa wálẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró àwọn bí àwọn òpó òun ò ṣe é sùn òun gan lọpọlọ Ọlọ́run mọ́jẹ̀mú ò jẹ́ káwọn ẹnjìníà wa ó sùn ìdí èyí la lọ gbé ọ̀nà dá péèjì míì tó wá di méjì a wà lórí ìyẹn lọ́wọ́ báyìí òní ọmọ ọba Abíọ́dún Ṣàpẹ̀ dábàá pé títẹ́lẹ̀ ọmọ ọba Bíọ́dún Great Chapel ni but ẹ ti rí ìyẹn lórí skríìmù ọmọ ọba Bíọ́dún eléyìí ni ọmọ ọba Abíọ́dún Chapel ó ṣeé ṣe kó cross lọ síbẹ̀ tó bá yẹ pé wọ́n tún fẹ́ takò eléyìí méjèèjì wà online báyìí wọn náà tó bá fẹ́ rí mi kedere dáadáa méjèèjì ló ń ṣiṣẹ́ báyìí o YouTube wa náà wà ń bẹ̀ ọmọọba Abíọ́dún Great Chapel náà ní YouTube wa ẹ darapọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé síbí ẹ náà tó máa bá wọlé sí péjì yẹn kì í ṣe 419 kì í ṣe àwọn onífàṣẹ sí ni ọmọọba Bíọ́dún ẹ jẹ́ ń pín ní ẹ̀. Admin bóyá kó o pín ní ọmọọba Abíọ́dún Chapel káwọn yẹn kàn join ní péjì yẹn torí ó ṣeé ṣe kí ọmọọba Abíọ́dún Great Chapel yẹn kó má last kí gbogbo èèyàn kan lè ṣe kí ni o kẹ bá mi cross ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé ń bẹ̀ yẹn ẹ máa bá mi cross sí ọmọọba Abíọ́dún Chapel ọmọọba Abíọ́dún Chapel lórúkọ Jésù a ó jọrí àánú gbà ẹ já máa lọ sínú ọ̀rọ̀ wa. Gbogbo wa la máa ń tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣe jàre admin ò ní gbọ́mọgbìn ẹ máa bọ̀ lórí ọmọọba Abíọ́dún Chapel tí wọ́n ti píǹgì yìí síta yìí gbogbo yín ẹ lè rí láti ṣe kí ni o láti darapọ̀ mọ́ wa torí ó ṣeé ṣe kí èyí ọmọọba Abíọ́dún yẹn kan tún gbé wálẹ̀ Abraham ẹ̀rá àánúgbà àwọn náà ti wọlé síbí bàbá Abraham ti wọlé sí ọmọọba Abíọ́dún ẹ̀yin náà ẹ máa wọlé bọ̀ wá Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá ẹ máa wọlé bọ̀
Margaret James ẹ máa wọlé bọ̀ mami mi ok àmú Adédọ́yìn ẹ̀yin náà ẹ máa wọlé bọ̀ gbogbo yín ayé ò ní pa yín lẹ́kún ẹ ti rí báyìí píǹgì ẹ̀yẹn ẹjọ́ ìní wa ń bí torí a máa tó àwọn èèyàn ọgbọ́n là ń dá sí wọ́n tún lè wá flag ẹ̀ wọn ò tí fún wa l'opportunity ṣùgbọ́n lórúkọ Jésù ẹ̀rá ànúgbà abros forot dúró dáró wàrà ànúgbà ẹ ṣe ń wọlé dẹ̀ ń láìkì ẹ̀yẹn. ọ̀rọ̀ Olùsì àti ọmọ rẹ̀ la fẹ́ sọ gbogbo ẹni tó ń gbọ́ mi ọ̀rọ̀ Olùsì ǹjẹ́ ẹ tiẹ̀ mọ Olùsì gan ǹjẹ́ ẹ mọ ẹni tí ń jẹ́ Olùsì tẹ́ bá wá sí orí admin go for the topic and bring the topic out kó wá bá mi pin the topic yẹn ẹ pick topic yẹn síta sí orí ọmọ ọba Bíọ́dún Grace Chapel ẹ pick topic yẹn síta síbẹ̀ káwọn èèyàn lè rí ó dàbí pé a táìpù God bless you ó dàbí pé a táìpù Ọpẹ́ Olúwa Adéwùsì ẹ káàbọ̀ ẹ̀rá ànúgbà ẹ máa bá ń wọlé síbí Olúwafúnmiláyọ̀ Ilésanmí ìwọ náà máa bọ̀ nínú ọmọ ọba Abíọ́dún Chapel òun náà látẹ ẹjọ́ ìní wa ní ọmọ ọba Abíọ́dún Chapel ẹ máa bọ̀ ńbẹ̀ Abraham ẹ̀rá ànúgbà ọmọ ọba Abíọ́dún Grace Chapel ẹ bá mi tẹ tọ́pìkì yẹn síta Olùsì ta náà ń pè ní Olùsì báwo lẹ ṣe mọ Olùsì sí níbo lolùsì wà ìlú wo lolùsì ń gbé iṣẹ́ wo lolùsì ń ṣe ẹ já máa wọnú ẹ lọ kí n tó wá sọ ẹni tí Olùsì bí olóṣèlú lolùsì lẹ́kọ̀ọ́ ó jẹ́ ìkan gbòógì nínú àwọn òjèlú ọ̀bàlújẹ́ ìmọ̀tara ẹni nìkan olè wọ̀nbíà ojú kò mọ́ ò lọ ẹ ṣe Màmí Láìdé no going back ẹ ṣe Ọlálékan Oyèdìran you are welcome aṣọ̀túnmọ́ṣòsì Adékẹ́mi Alábí God bless you ẹ ṣe mo mọ̀ pé ẹ tí ì mọ péèjì tuntun yẹn ọmọ ọba Abíọ́dún Chapel ẹ dákun tẹ́ ẹ bá ti rí mi ní orí ọmọ ọba Bíọ́dún Grace Chapel ministry ẹ máa wá mi bọ̀ ní ọmọ ọba Abíọ́dún Chapel òun ò ní Grace Bíọ́dún yẹn Abíọ́dún lásọdì torí àwọn Facebook tá ń dà wá láàmú gbogbo ẹni tó bá láàní sinmi lórúkọ Jésù àwọn ni wọn ò ní sinmi àmì ni ẹ ṣe jọ Màmí máa láìkẹ mò ń wọnú ọ̀rọ̀ yẹn lọ ẹ rí i pé primary election tí wọ́n ṣe ń bí Màmí àwọn Olùsì ti dìbò tiwọn nínú yàrá kí mo pè Olùsì ti ṣe kí ni o wọ́n ti dìbò tiwọn nínú yàrá ẹ kà wá ń tanra yín jẹ ni ẹ̀yin oníjẹkújẹ torí pé Yorùbá ni ọ̀tá Yorùbá fún ara wọn ẹsẹ̀ àwò Olùsì ni ẹni tí pé tó máa tí Tinubu máa fi ń bojú gbogbo 20 local government tó wà ní Lagos State ó ní Olùsì ní candidate sí mo ti sọ fún gbogbo yín pé a máa wádìí gbogbo nǹkan wọ̀nyí a máa wádìí ẹ̀dẹ́lẹ̀ we need to dig all these things
kí ojú gbogbo yín bá lè là, kẹ́ bá lè mọ̀ pé Ọlọ́run ló wà nítòsí yín, kì í ṣèyàn. Olùsì afasiamalẹ̀ ok nígbà tó bá ní slot kọ̀ọ̀kan sí local government kọ̀ọ̀kan ní gbogbo Èkó yìí 20 candidate of councillor. Kẹwàá WCDA tí wọ́n pín sẹ́kọ̀ọ́ tí ò bá ní vice a ní super, tí ò ní super a ní ìjẹta ń bí ni mò ń sọ nípa pé Tinubu èló ni wọ́n ń ta tíkẹ́ẹ̀tì chairman local government, ticket of councillor 555,000, INEC dẹ̀ ta ní 30,000. ẹ wòye local government, ẹ wòye chairman tó jáde ní Lagos State. Mami primaries nìyẹn o, ẹ wá ní kí wọ́n tún lù ṣe, ẹ wá ní kí security ó wà, ẹ wá wo primary election à ń pariwo pé kò ní sí election mọ́, ẹ wá wọ àwọn èèyàn lẹ́ni bọ́n ṣe ń jà tán fìbọn léra wọn kiri orí títì from Abúlé-Ẹ̀gbá road tó bá ń lọ sẹ́kọ̀rọ̀, wo bọ́n ṣe ń release ìbọn. ẹnu mi gbà á mo lè sọ but I didn't like pé mo ti sọ pé mi ní máa gbé kámẹ́rà kiri. tẹ́ ẹ bá lọ Ìpájà ẹ lọ káàkiri ìbọn iná ni. ẹ jọ ṣé ìbò tẹ́ ẹ tí ì dì tẹ́ ẹ di primary election tẹ́ ẹ ní kẹ́nikẹ́ni ó má jáde torí kíni o bọ̀dá Sanwó-Olú àti Tinubu òkè kí Olùsì ó bá lè gbàjọba. ọ̀rọ̀ rẹ̀ rẹpẹtẹ. kí mo pè ọ̀rọ̀ rẹ̀ rẹpẹtẹ nítorí pé ìwà ìtara ẹni nìkan, ìwà olè, ìwà ta ni ó mú mi, ìwà godfather. mọ́mì máa bá mi tẹ̀ Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́ o. mo ń pariwo lójoojúmọ́ pé youth àwọn tó yẹ ká ṣe. mọ́mì adúpẹ́ lẹ́ni pé àwọn tìdí ìrókò gbìnàyà, adúpẹ́ pé wọ́n ṣí bọ́dà. àṣẹ jí ni iye yín ṣe jí tí mo sọ fún yín nìyẹn. mo ti sọ fún yín mo ní ìwọ̀n oṣù mẹ́ta sísìnyí tá a bá gbára wa lẹ̀ mọ́mì we are not going to anywhere. mo dẹ̀ ti sọ ìran tí mo rí ilẹ̀ fún yín pé 2021 yìí mọ́mì tó bá lọ mọ́ wa lọ́wọ́ lásán ó di ọdẹ́yìn ọdún 21 years ká tó tún jà kìtàkìtà èmíràn. ìyẹn ni pé ọmọ tí wọn ò tí ì bí sáyé lórí 21 years how old am I now kẹ́ ẹ wá fi 21 years kún ọjọ́ orí mi mélòó nìyẹn. mọ́mì màá ti wà ní 70 something. ṣùgbọ́n ṣé onítorí bá ti ní small stature ká máa wòra wa pé ilẹ̀ ń mọ́ ilẹ̀ ń tú à ń súnmọ́ sàárè ni. ara sunshine ògo rẹ̀ á búyọ. iye wa gbúdọ̀ sí ìta bá sọ pé a ò fẹ́ ni. aláàfẹ́bò wọ́n ń di primary election. mọ́mì bàbá aláòfẹ́ ìbò wọ́n ń di primary election. Olùsì ó ní gbogbo kẹ́ndídéètì ní ohun tó bí Wàsíù nínú nìyẹn tó bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ halẹ̀ tó ń bá ọba aládé tó ń bá sọ̀rọ̀ bí ẹgbẹ́ baba ńlá baba ẹ̀ ṣó tán àbí ó tán. àwọn agbèjà ọba ṣé bí Wàsíù ṣe ń bá àwọn ọba sọ̀rọ̀ ó tẹ́ yín lọ́rùn
Godwin Sunday wàrà ànúgbà. Yorùbá ni ọ̀tá ara wọn. Torí pé tá bá ti fún yín ní 1 naira 2 naira mami kí ló dé tẹ́ ẹ jẹ́ alátẹnujẹ náà ẹ̀yin bàbá wọ̀nyí. Kí ló dé tẹ́ ẹ jẹ́ alátẹnujẹ ẹ̀yin mami wọ̀nyí. À ń jèkúrú kó tán láwo ẹ̀yin gbọ́n ọwọ́ rẹ̀ ẹ tún gbọ́n sáwò. Ṣẹ́yìn nìkan ni ìbéèrè ni o, sẹ́yìn nìkan ni, torí pé ìwà olè, ojú kòkòrò, wọ̀nbìà, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, èké, ìmọ̀tara ẹni nìkan, kí ló dé tí ò fàyè yín lẹ̀? Ayé yín ò wùn mí. Gbọ́ mi dáadáa. Ayé wọn ò wùn mí. Olùsì àtọmọ rẹ̀ ẹ̀dẹ̀ donate Lagos State. Kí mo pè Olùsì àti tani o àti ọmọ rẹ̀ ẹ donate Lagos State. Olùsì àti Tóyè ṣe wọ́n nígbà tẹ́rin bá kú ọmọ rẹ̀ àfọn ìsì Tóyè ṣe ń ṣe tiẹ̀ Olùsì ń ṣe tiẹ̀ ẹ wá ń kàwọn èèyàn ẹ wá ń sọ̀rọ̀ ayé dà pàṣẹ gbogbo local government mami máa like ẹ máa love ẹ máa dà síta ṣùgbọ́n ẹ pariwo Tinubu ni ókè ṣé tó bá dọ̀la Tóyè ṣe náà á tún darapọ̀ mọ́ Yorùbá Nation. Àwọn ọ̀bàyéjẹ́ tó pọ̀ ní Lagos State, àwọn ọ̀bàyéjẹ́ tó pọ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ àgbàlagbà ilẹ̀ yìí tẹ́ ń wò wọ́n bí èèyàn gidi. Bẹ́ẹ̀ ni màmí Láìdé wọ́n ń jayé ìrandíran wọ́n ń jẹ mọ́yé wọ́n ń jẹ ayé ìrànlé bàbá ńlá bàbá wọ́n ń jẹ mọ́yé. Àwa ni ẹ kú òǹbẹ gbọ́ mi yé kì í ṣe gbogbo ènìyàn ló nífẹ̀ẹ́ sí Yorùbá Nation ìyẹn sátẹ̀. Ṣùgbọ́n ìbò tẹ́ ẹ̀ tí ì dì tẹ́ ẹ̀ ń di primary election ìbò làwọn ọmọ yẹn ti rí ìbọn. Ok ṣé Sunday Igboho ló tún kó bọn fún wọn? Ẹ máa dáhùn o. Ṣé Sunday Igboho ló kó bọn fún wọn? Ìbéèrè mi nìyẹn o. Torí nígbà tí Tóyè tó donate ibì kan tí bàbá rẹ̀ Olùsì tó donate ibì kan ẹ jọ̀ọ́ ṣé nígbà tó bá di ọ̀la kan kí ló fẹ́ ká máa sọ nípa tìwọ náà? Kí la fẹ́ sọ ń pa tiẹ̀? Òwò ọ̀run yànyàn bí ayé pé ayé yìí ò ní parẹ́.
ẹ ń dá gbogbo ilẹ̀ ìrú. À ń pariwo Fúlàní, ìwà tí ẹ̀yin Yorùbá ń hù gan ó ju ti Fúlàní lọ. Mo máa tú àṣírí ogun mẹ́ta kan fún wa lẹ́nu. Mo máa tú àṣírí mẹ́ta kan fún wa lẹ́nu kí n tó kú o. Nígbà tí bíi 600 councillor ra fọ́ọ̀mù ní 500,000 555,000 555,000 tẹ̀dẹ̀ ń wá 100 councillor 555,000 times 6,000 people. Ṣé ẹ mọ̀ pé ìwà olè nìyẹn ni? Ìwà tara ẹni nìkan. Ìwà tara ẹni nìkan ni. Owó tí ẹ gbà lọ́wọ́ wọn kò dùn mí o. Owó tí ẹ gbà lọ́wọ́ wọn, àwọn nágọ̀ ìdìrìn òpònú wọn nìyẹn. Ọ̀bì tí ò bá rí bẹ́ẹ̀, báwo lẹ ṣe fẹ́ mọ̀ òtítọ́ ọ̀rọ̀? Ẹ̀yẹ oríṣiríṣi wá ṣẹlẹ̀. Àwọn kan wá kóra wọn jọ, we no go gree. Àwọn kan fún mẹ́mbà. Ó wá di kòlà ìbọn. Ẹ ṣe dúró. Ẹ ṣe dúró kí olùsì fi igbá orí yín mú mi. Ẹ wá jẹun jàre. Ìdí tí mo fi ń jẹun ni pé ẹ rí pé mi máa ń jẹun lórí ètò, ṣùgbọ́n wọ́n sọ fún mi pé ìjọ tí pásítọ̀ yẹn bá ṣèṣì mú mi, wọ́n máa ń mú. Ìjọ tó bá ṣèṣì fi nǹkan sórí lórí ètò, ọwọ́ bá. Mo tún jẹun o. Ẹ̀pà ni mo ń jẹ. Ẹ ti rí ẹ̀pà náà rọ síbẹ̀. Ó lè jẹ́ pé kó má rò pé ọtí ni mo ti rí. Kẹ́ ẹ tètè lè sà sí mi ní o. Orí mo ti ń jẹ ẹ̀pà. Kẹ́ ẹ lè tètè ní orúkọ tẹ́pà ń jẹ́ kẹ́ ẹ lọ sọ. Ẹ̀yin dìdìrìn òpònú. Ó dọjọ́ tẹ́ ẹ bá mọjọ́ tí mo wọnú ìyá mi kẹ́ ẹ tó bá mi. Ọjọ́ ta ìmọye táìmù torí mi jáde lábẹ́ ìyá mi kẹ́ ẹ tó mú mi. Ẹ̀yin dìdìrìn òpònú. Ṣé ẹ mọye irun tó wà lórí mi ni? Ẹ mọye làágùn. Ẹ jẹ́ fi ilẹ̀ kéré ẹwẹ́. Ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù. Orin kan ni máa kọ́ yín lénìí. Pásítọ̀ wọ́n ń gbé láìfù tiwọn ní abúlé Ẹ̀gbá bí wọ́n ṣe ń gbádà. Bọ́n ṣe kí ni mọ̀? Bẹ́ẹ̀ ni tán kó bọ̀ fún wọn láàárọ̀ yìí. Ẹ jọ̀ọ́, ṣé gbogbo ìbọn tán á lé àwọn yẹn lọ́wọ́ ṣé wọ́n fẹ́ rí gbé padà? Kò bá gbogbo èèyàn ń sá lọ. Ẹ ṣe dúró kán sì gba orí yín lẹ̀. Ọ̀pọ̀ǹdíò náà ṣé wọn ò ti mẹ́ni tí wọ́n ò mú? Ọ̀pọ̀ǹdíò náà olùsì ti mẹ́ni tán fẹ́ mú síbẹ̀. Wọ́n fọgbọ́n gbowó yín jẹ ni. Ẹ yé kú òní dìdìrìn. Ẹ kókòtà kò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 
ọ̀lẹ iná ni ọ̀lẹ́lú ni yín o torí ẹ̀ ń ṣiyèrè kọ́tọ̀mù ń kó rẹ̀ sí yín ní ṣọ́ọ̀bù ẹ lọ bá ya yín yìnbọn sí wọn
àwọn ọmọ mi yín tata lọ́jà mọ́là ń nà wọ́n fúlàní ń nà wọ́n wọ́n máa fi báyìí tì ya yín ṣubú ẹ lọ yìnbọn lu wọn. wọ́n rán yín ní kú tòde àbí báwo ló ṣe ń sọ wọ́n pa yín àwọn náà tún máa ṣẹ̀wọ̀n fún yín gan ẹni ẹ tẹ̀lé Yorùbá Nation ibi tẹ́ ti máa ríṣẹ́ dán nífẹ̀ẹ́ mi yín wéwu sáúlàdà lẹ́ni sáúlàdà ní yàrá pàjá ẹ dáhùn hamburgada àwọn dà lẹ́ni bọ̀ǹbọ̀ìdà àwọn dà mami wọ́n ti filẹ̀ ṣàtọ́bóra àwọn tó ń lò wọ́n gan-an tún náà yá kásásì sí wọn. àbẹ́ ti gbàgbé ìgbà tán fẹ́ ṣàlẹ́kṣọ̀n tán lé sáúlà títí táwọn bá sáúlà wọ́n máa wá gbé sáúlà làbújá after election Tinubu àbó ti gbàgbé ni àbí wọ́n kọ́ ló ń lo sáúlà ẹ má tẹ̀ o kí mo pè ẹ má tẹ̀ o ẹ má tẹ̀ o ẹ bá sọ fún wọn kí wọ́n má tẹ̀ o. torí pé tẹ́ ẹ bá ń wò bó ṣe ń lọ ọ̀rọ̀ rèé o ọ̀ǹtí tẹ́ ẹ ká sáúlà ẹ ṣọṣọṣọṣọ ẹ lọ ka mọ́ṣáláṣí gbogbo àwọn wòlíì tó ń jáde lénìí tó ń sọ àṣírí tó wà lọ́wọ́ wọn níbo náà wà nígbà tá a bẹ̀rẹ̀ tí ò bá jẹ́ pé èébú ló dùn wọ́n àtèpè tá a ṣẹ́ fún wọn wọn ò ní bọ́ọ̀ta. bàbá màmá wọn ò ní ṣe kí ni wọn ò ní bọ́ọ̀ta. mo dẹ̀ ti sọ fún yín mo náà sì pọ̀ wọ́n wà ń bẹ̀ bí iyẹ̀pẹ̀ tó jẹ́ pé àṣírí gbogbo wọn ló wà lọ́wọ́ àwọn wòlíì wọ̀nyí gbogbo wọn náà ń sá kíjokíjo lọ bá wọn. àṣírí àkọ́kọ́ rèé o lọ́ọ̀fù bolẹ̀ jẹ́ kí n máa rí lọ́ọ̀fù dẹ̀ máa bá mi fọwọ́ tẹ̀ Yorùbá Nation láfẹ́. mami lọ́ọ̀fù yẹn ó ní tí mo rí tí mo fi sọ pé kó o da lọ́ọ̀fù bolẹ̀ wàá rí pọ́n ti gé lára 30 yẹn wọ́n ti gé 15 kúrò lọ́ọ̀fù tí ìyá yẹn tẹ̀ yẹn òun ló gbé padà sókè o ẹ̀tẹ̀ torí wọ́n ti fẹ́ já àwọn èèyàn kúrò ó yá mọ́mì tẹ̀ ẹ bá mi tẹ lọ́ọ̀fù láìkẹ́ tẹ lọ́ọ̀fù láìkẹ́ kó pọ̀ dáadáa ẹ̀tẹ̀ o ò ní fọwọ́ rẹ tẹ ikú o ò ní fọwọ́ rẹ tẹ ìbànújẹ́ o ò ní fọwọ́ rẹ tẹ òṣè ayé ò ní pa ọ́ lẹ́kún o ò ní tọrọ jẹ o ò ní tọrọ mu o ò ní tọrọ ná ipò rẹ ò ní ṣòfò ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe wàá rọ́nà àbáyọ mo ló máa ṣàṣeyọrí wàá làlùyọ ògo rẹ á fọhùn alágbára tó bá dẹ́nà rẹ ilẹ̀ á gbé mi ọkùnrin ló dẹ́nà rẹ ilẹ̀ á gbé mi obìnrin ló dẹ́nà rẹ wò ilẹ̀ á gbé mi ta ló yẹ̀ ẹ́ wò gbọ́ tá a bá gbẹ̀gbàdo tá a bá máa jáde a kì í yẹlẹ̀ fún ilẹ̀ á lanu mi ògo tá a gbé mi àánú rẹ tá a gbé mi látẹ̀ni lọ ilẹ̀ kó lanu fún kó jáde wàrà àánú gbà ògo rẹ á fọhùn Jésù náà agbára wa àmín àjẹká mi rẹ jáde báyìí àmín lórúkọ Jésù mami sọ fún wọn pé no going back mo fẹ́ sọ̀rọ̀ báyìí ó ti tọ́jọ́ mẹ́ta ókè mo ní mo fẹ́ kọrin kan kí n tó tú àṣírí yẹn
Olùsì mi ti ráyè ẹ o, mo fẹ́ jẹ́ kéèní ó lọ ni, but mo kà fẹ́ jẹ́ ká mọ̀ pé Olùsì àti táyé ṣe àbí kí lẹ́ ń pè, táyé sí àbí táyé ṣe ọmọ bàbá wèrè ọmọ asínwín ẹ sí èrè wo ẹ ti rántí wá ẹ tiẹ̀ ẹ ti gbàgbé 1983 ayé MPN àti AWO ẹ ti gbàgbé, ẹ ti rántí wá ẹ tiẹ̀ ọyẹ ẹyin kan gbogbo tẹ́ ń kójọ yẹn lẹ́nìí a máa wẹ́ ẹ̀ tiẹ̀ kí mo pé a máa wẹ́ ẹ̀ tiẹ̀. Wòlíì Abíọ́dún ló ń sọ̀rọ̀, I'm not fearing ẹ kọ́ ọlọ́pàá wá ẹ wá gbé mi, but n tèmi sọ ni pé a máa wẹ́ ẹ̀ tiẹ̀ ó ṣùọ́ but mi ò tí ì dúró mbẹ̀ ẹ jẹ́ ẹ máa rìn ṣó. Omi òkun níwájú ọba Fáráò lẹ́yìn ẹ̀mí mi máa jọ̀wọ́ o máa máa jẹ́ kó gbé wa lọ. Orin yẹn omi òkun níwájú ọba Fáráò lẹ́yìn ẹ̀mí mi máa jọ̀wọ́ o máa máa jẹ́ kó gbé wa lọ. Kí ló wí? Omi òkun níwájú ogun Fáráò lẹ́yìn ẹ̀mí mi máa jọ̀wọ́ o máa máa jẹ́ kó gbé wa lọ. Omi òkun níwájú ọba Fáráò lẹ́yìn ẹ̀mí mi máa jọ̀wọ́ o máa máa jẹ́ kó gbé wa lọ. Omi òkun níwájú ọba Fáráò lẹ́yìn ẹ̀mí mi máa jọ̀wọ́ o máa máa jẹ́ kó gbé wa lọ. Mami kò ní gbé ẹ lọ. Ó ṣàmẹ́ ogun Fúlàní ò ní gbé ẹ lọ. Ogun Yíbò ò ní borí ẹ. Ó gbọ́ omi òkun níwájú ogun Fúlàní níwájú ọmọ Yíbò lẹ́yìn ẹ̀mí mi máa jọ̀wọ́ o máma jẹ́ ká bógun lọ. Yorùbá ẹ kọrin ogun Fúlàní níwájú ogun Yíbò lẹ́yìn ẹ̀mí mi máa jọ̀wọ́ o máma jẹ́ ká bógun lọ. Mi ti sọ nǹkan kan bẹ́ẹ̀ o, mo kà kọ́ lórin ni o. N tí mo rí dùgbẹ̀dùgbẹ̀ tí mi lókè bàbá máma jẹ́ ó jábọ́. Dùgbẹ̀dùgbẹ̀ tí ń bẹ lókè yìí o Èdùmàrè máma jẹ́ ó jábọ́. Ẹ jí ẹ má sùn. Ẹ ṣe kí ni? Ẹ jí ẹ má sùn. Ogun Fúlàní níwájú ogun Ìbò lẹ́yìn ẹ̀mí mi máa jọ̀wọ́ o máma jẹ́ ó gbé wa lọ. Ẹ mami ẹ ta yẹn sí etí kókó aṣọ ẹ jẹ́ máa lọ. Bàbá kan òun ló fẹ́ kí n tú àṣírí. Yes, it's true. Àṣírí náà ni pé Abubakar kí mo pè Abubakar lẹ́yìn Sónẹ́kàn lẹ́yìn Àbásà ó ka Abdulsalami ní òkè. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Abíọ́lá dà. Ẹ pé ọmọ Abíọ́lá ṣe Wálé náà pè àbí kí lẹ́ ń pè tí mo ní wọ́n fẹ́ kọ́mọ flag ẹ̀ wọ́n fẹ́ gbé as a president tí mo fi pariwo lọ́jọ́ yẹn. Mami aṣọ tó wà lọ́rùn Abíọ́lá nígbà tó dákẹ́ kí iná faṣọ yẹn ṣe.
kí ni wọ́n fi aṣọ yẹn ṣe. mọ́mì tó bá wà ń bẹ̀ tẹ up Yorùbá Nation, máa tẹ Yorùbá Nation, máa tẹ. ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ. sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí olúwa wọn máa jẹ́ ìsọ̀rọ̀sọ̀, ẹnu òrófó ló pa òrófó, Ọlọ́run wọn máa jẹ́ ìsọ̀rọ̀sọ̀. sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí wọn máa jẹ́ ìsọ̀rọ̀sọ̀, torí ẹnu òrófó ló ń pa òrófó, wọn máa jẹ́ ìsọ̀rọ̀sọ̀. ẹni tó sọ ló jẹ́ kí n fẹ́ kúkú yànnàná ẹ̀. àbí kí n wá kí n play ẹ̀ gan. ok, tó o bá ti gbọ́ kọ́mẹ́ǹtì yẹn, àbó o ti gbọ́ lórí ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ yẹn, tẹ yes, tẹ yes. ẹ rí pé mi kàn wọ́n èèyàn lálẹ́, ṣùgbọ́n fẹ́ kó tẹ yes kí n tó tú kí yànkànyànkẹ́ tó bá jọ yọ̀kan ẹ̀ nínú mẹ́ta màá mọ́ yọ̀kan ẹ̀. ooo, àwọn èèyàn ò sí ń bí lálẹ́ yìí, àwọn èèyàn ò sí ń bí. sáré fi love yẹn lẹ̀, sáré tẹ yes tó o bá fẹ́, tó o bá ti gbọ́ kọ́mẹ̀ntì yẹn rí, tó o ti gbọ́ lẹ́nu bàbá tó sọ pé aṣọ Abíọ́lá tó kú sí níbo ló wà, ó tán, ó dákẹ́. èmi mo wá fẹ́ tú ibi tí aṣọ yẹn wà. yes. Yorùbá ni ọ̀tá Yorùbá. àwọn àgbààgbà 6 tẹ́ pọwọ́pọ̀ tẹ́ pa Abíọ́lá. ó di mélòó? aṣọ tá a fi sí Abíọ́lá. àgbààgbà 6 tẹ́ sowọ́pọ̀ tẹ́ pa nílẹ̀ Yorùbá. ẹ̀yin dà? ok, tí òkú bá kú, táyé bá sọ pé àwọn ò ní gbọ́, àwọn ò ní gbà, àyàfi kán mọ ìdí òkú tó pa, àyàfi tí wọ́n mọ irú ikú tó pa. ẹ dákun, kí ni wọ́n fi ń sọ wípé, kí ni àwọn ń faṣọ rẹ̀ ṣe kán fi sọ wípé ariwo kì í pọ̀jà, òkìkí ò kì í pòṣùn? aṣọ wo náà máa lọ ń wá wá? wọ́n ní bí òkú bá jẹ májèlé àpọ̀tẹnu ẹ̀ kó tó wọ bójì. ẹ fẹ́ máa gbọ́ èdè ọ̀rọ̀. àwọn kan wà ń bí Yorùbá ní ṣàkọ́ná wá gbọ́, wọ́n fẹ́ gbọ́ àṣírí ni. àwọn fúnra wọn ni wọ́n mọ fúnra wọn lóògùn jẹ. ìyálàyà yín ò tó bẹ́ẹ̀. Elédùmarè, ẹni tó ní ayé, tó ní òkè, tó ní ohun gbogbo, àpátápàrà, ẹni tó sàn àrà tí gbó ti jù mí, ohun láti ń bẹ lórí omi púpọ̀. ẹni tá a fẹ̀yìntì, ẹni tá a ń pè nílé tó ń dáhùn lájò, ẹni tá a pè lájò tí ò lebi kankan, bàbá mi ti ń bẹ nínú ọkàn ọmọ adarí hun. Elédùmarè, ṣàǹdá kì í yín o. ìjì tó ń fẹ́ tẹ́nìyàn ò gbámú, tó ń wúgi ti gbolẹ̀ ti gbilẹ̀, tó ń kó gbogbo adúrú ilé tí ń bẹ lókè tí ń sọ di pẹ̀tẹ́lẹ̀. alágbára ní jẹ́ bẹ́ẹ̀. alágbára tí ń jó lórí omi tí ń tómi ò lè pa. nígbà máa sọ fún yín ẹ̀yin èèyàn wọ̀nyí pé tómi bá ń jó lórí omi, ẹni lọ kẹ́rù rẹ̀ wá. àìmọye ènìyàn sọ pé àsọdùn ọ̀rọ̀, ìjọ tí náà jó lórí omi, ṣé gbogbo yín ò wá rí? àkérú ẹ̀ jáde, èéfín ò jáde. kò tí ì tójú ẹ̀ ni. ẹ máa mà pé nǹkan bẹ nílẹ̀ wa yìí. alágbára ni ọ́, alágbára ni ọ́. ọba tó ìdí òkun kalẹ̀, alágbára ni ọ́, alágbára ni ọ́. ẹ má jẹ́ rìn jìnnà.
alágbára ni ọ́ ọba tó fìdí ayé sọlẹ̀ o alágbára ni ọ́ mo ní alágbára ni ọ́ Jésù alágbára ni ọ́. Olùsí ò mọ̀ pé ayé yìí ọ̀nà mọ̀nàyé ni kò mọ̀ pé àwọn kan náà ti kọ́kọ́ sáyé kò ń tó débẹ̀ ó ṣetán tí ó pẹ̀yìn keke ó ṣetán tí ó jẹ̀yà iṣẹ́ ọwọ́ rẹ̀ bàbá mi sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jẹ̀yà ògbówó olówó ṣojú wẹ́rẹ́ olẹ́nìkan ò lè mú ọ ó gbàgbé pé bẹ́ẹ̀ ọ̀bọ bá yọ̀dí tiẹ̀ ẹnu ní fi ń gbó bọ́ọ̀bọ bá ti yúndí báyìí ẹnu ló máa gbé wá á wá gbóòórùn rẹ̀ ó gbóòórùn ìyà tó jẹ wọ́n ní tá a bá yọpin lójú a máa fi wọn ojú ni gbọ́ ìwọ àtàwọn ìran rẹ ẹ jẹyà ẹ jẹwé ya pàà. gbọ́ mo ń béèrè mọ́mì mo ń lọ sínú ọ̀rọ̀ mo ní tí wọ́n bá fòkú ní májèlé tí òkú bá jẹ májèlé mọ́mì kó tó wọlé kó tó gbalẹ̀ sùn ó máa pọ̀ bàdàn bá jẹ tí a pọ̀ bájá bá jẹ tí a pọ̀ ni bókú bá jẹ tí ẹ tó bá jẹ májèlé nínú gbogbo ẹ tó bá tẹ̀mí rẹ̀ bá ṣe họ mọ́mì tó jẹ́ ojú oorun ló ti jẹ́ ó máa pọ̀ lọ béèrè dáadáa lọ́dọ̀ àwọn àgbàlagbà mọ́mì ìwọ tó bá ti across ẹ̀ sí bá mi tẹ yes. ẹ wá wò ó pé aṣọ tó bá pọ̀ sí because aṣọ tó kù sí lọ́rùn òkú ni gbogbo wa bí mo ṣe wà ń sìn tí bá jẹ májèlé tó bá ti ṣẹ́ sí láṣọ mami kí náà fi ń ṣe èmi ò ní túṣe désàlẹ̀ kòkò fún yín torí kẹ má bá lọ pààyàn kẹ má máa wáṣọ òkú kiri olóòbùkù lẹlòmíì aṣọ tó pọ̀ sí yẹn òun làwọn ẹlòmíì máa ṣe ẹ lọ wáṣọ yẹn wá torí wọ́n ti mọ̀ pé ńgbà tẹ́ ẹ bá wá fẹ́ máa kọrin yín abẹ́rù pórin yẹn máa ń lọ lásán ẹni tó pa lágbájá tí ẹ ò jẹ́ ó dàgbà oró ńlá lẹ̀ dá oró ńlá lẹ̀ dá oró ńlá lẹ̀ dá ẹ̀yin tẹ́ ò pọ̀ ọmọ ẹyẹ tẹ́ ò jẹ́ ó dàgbà ta lọ́mọ ẹyẹ ẹ̀yin tẹ́ ẹ pa Bíọ́lá tẹ́ ò jẹ́ ó dàgbà oró ńlá lẹ̀ dá ẹ̀yin tẹ́ ẹ pa Bíọ́lá tẹ́ ò jẹ́ ó ṣe pírẹ́sídẹ́ǹtì oró ọmọ yín máa kú aya yín máa kú ọkọ yín máa kú ilé yín máa rún ẹ̀yin gbogbo yín lẹ̀ máa kú ẹ̀yin tẹ́ ẹ pa Bíọ́lá tẹ́ ò jẹ́ ó dàgbà gbogbo yín lẹ̀ máa kú. Ó tàn àbí ó tàn ẹ ránṣẹ́ sí bàbá yín Aláké mi ní sọ ju bẹ́ẹ̀ lọ nínú àwọn mẹ́fà mo mú fún yín nìyẹn ẹ máa lọ wá márùn tó kù sí ẹ má ní wòlíì ló sọ o mami ẹ lọ wá márùn tó kù sí rádaràda ṣùgbọ́n tá bá ti má sọ yìí wọ́n wá fẹ́ ta kéèjì gbogbo orin tẹ́ ẹ kọ yẹn ọjọ́ kejì ọjà ni gbogbo àwọn tó wà ń di ọ̀rọ̀ náà wọ́n á jó aṣọ yìí wọ́n á fi nǹkan kún wọ́n á kó sí ẹbú wọ́n á wá fẹ́ síwájú wọ́n á ní tẹ́ni tó bá dé eru lè eru tọ̀ ìjọ ìràwé bá dágbére lè iná náà ní délẹ̀ ibi ẹ bá fẹ́ bu sí tó bá lọ wájú á padà sẹ́yìn gbogbo ẹni tẹ́ ẹ sọ wípé oró ńlá lẹ̀ dákò lọ padà sílé yín. mami ó tún dọjọ́ mi ọjọ́ rí ṣùgbọ́n ṣé àṣepamọ́ wà àbí àṣegbélẹ̀ ń ṣe aṣọ Abíọ́lá tẹ́ ẹ mú nígbà tó kú ẹ béèrè lọ́wọ́ wọn ok bàbá yẹn ní owó tán gbà ní CBN lọ́jọ́ tí Abíọ́lá kú owó tẹ́ gbà ní CBN ṣebí owó tí babaláwo yẹn gbà jù ló pọ̀ ńbẹ̀
ẹni tó bá yín jó aṣọ ẹ̀ ṣebí inú àwọn pásítọ̀ wa ẹ̀ náà ni, ṣebí inú ẹ̀yin wòlíì náà ni, ṣebí inú ẹ̀yin àfáà ọmọ alẹ́ Yorùbá ẹ̀ náà ni. ẹ pé Babangida ọmọ orí ọmọ Yorùbá mélòó lórí sí ibi tán jókòó sí nínú Aso Rock yẹn. mo ti tún lọ sórí nọ́mbà 2 nìyẹn o. Babangida ò tí kú o. Odidi alààyè ọkùnrin tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ ojíire ẹ káàárọ̀ tó kó lọ látẹ̀kọ́ yìí lọ sí Àbújá. ṣèbí lọ́jọ́ kan kí búdòsà máa pàpà wú Aso Rock yẹn ẹ máa rí àwọn èèyàn odidi èèyàn tán rì mọ́lẹ̀ síbẹ̀. Mami ẹ lọ wádìí, mo ti sọ fún yín, tẹ́ ẹ bá ń wẹjú tẹ́ ẹ ríran ẹ lọ wádìí. n tí ò jẹ́ kẹ́ ẹ rí Babangida pa ni mo fẹ́ túlẹ̀ ní fún yín. lórí ibi tẹ́ ń jókòó tẹ́ ń pè lágbára yẹn ta ló ṣe agbára ń bẹ̀? ṣe bí àwọn babaláwo Ilé Ifẹ̀ náà ní láyé ìgbà yẹn. Ọba Síjú Adé tẹ̀bẹ́ yín lẹ gbé babaláwo ọ̀hún wá. ṣé ká sọ pé kọ́lọ́run fọ̀run kẹ́ bàbá báyìí ni? ẹ jẹ́ ṣọ́ọ̀tì ẹ̀ dáhùn, àkókò ń lọ. mi ìbúyàn o, mo ń sọ nǹkan tí ojú mi rí. kí ló dé tó jẹ́ pé ẹ̀yin Yorùbá ẹ̀yin lẹ̀ ń ṣera yín. bàbá yẹn ti parí, ó ní Yorùbá yoyoyoyo bí iná alẹ́, Yorùbá yoyoyo bí omi òkun, Yorùbá. wọn ò lè rí ṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, wọn ò lè rí ṣe. ọmọkùnrin 40 tí ò mọ ọkùnrin rí, tí ò mọ obìnrin rí, ọmọbìnrin 20 tí ò mọ obìnrin rí, àgbà tó rúgbó ọkùnrin 91 alààyè lẹ́mà kó síbẹ̀. abuké ní ìlú 7 ẹ mọ̀ wá rí, ẹja kú òun bẹ̀. ṣé kí n dákẹ́? òun kọ́ lẹ̀ ń pàṣẹ lé lórí lẹ́ni tẹ́ ẹ sọ di ilé agbára. ṣé kí n tún bẹ̀rẹ̀? ṣé kí n tún bẹ̀rẹ̀? ọkùnrin ọmọ kékeré tí ò mọkùnrin 41, ọmọ obìnrin tí ò tí ì mọkùnrin fájì 21, àgbàlagbà ọkùnrin mami 91. abuké 7 ní ìlú 7. ó ná wọn ní wàhálà àti ìdààmú kó tó di pé wọ́n ríṣẹ́ yẹn ṣe. omi òkun bẹ́ẹ̀nbẹ́, omi ọ̀sà ló wà lókè, wọ́n da omi òkun dé ìdajì, wọ́n kàn wọ́n ènìyàn sí, wọ́n wá da omi ọ̀sà, wọ́n ti kó yẹ̀pẹ̀ bò wọ́n o, wọ́n wá da omi ọ̀sà lé lórí torí pé àdákẹ́rọ́rọ́ báyìí ní tọ̀sà.
ohun wọn bá ṣe láṣegbé ni wọ́n wá múlẹ̀ wọ́n wá sọ di ilé agbára. Ó ní kàbá tí gbogbo yín jókòó tí lẹ́ni tá ń pera yín ní kàbá. Mami tẹ́ẹ̀mí mi bá sọnù kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀, but I will let all people know pé ẹ̀yin Yorùbá nation tẹ́ bá máa lọ akọ iṣẹ́ lẹ máa ṣe. Àwọn tí wọ́n lọ ń gbé ọ̀pá tá ń fọ̀pá janlẹ̀ àwọn dà àwọn yẹn ò kì í ṣe kankan, kò ní kankan ṣe pẹ̀lú tó wà lẹ́yìn. Ẹ gbọ́ tí máa ń kọrin kan ni lágejù ni bàbá ti gbọ́gbé wọn, lágejù ni bàbá ti gbọ́gbé wọn, àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe lágejù, lágejù ni bàbá ti dá wọn lọ́lá. Tọ́ ẹ bá fẹ́ jẹ́ òṣoko ẹ jẹ́ òṣoko, tọ́ ẹ bá fẹ́ jẹ́ ọ̀ṣàkà ẹ jẹ́ ọ̀ṣàkà. Ọ̀ṣàkà ṣoko irọ́ lẹ̀ ń pa. Jọ ẹja sòótọ́, owó lẹ̀ ń lé, na money all of you dey find, ipò lẹ̀ ń wá. Ṣé ẹ fẹ́ gba Yorùbá lóòótọ́? Ṣé kìí ṣe pé popularity lẹ fi ń wá? Ṣé kìí ṣe pé ẹ fi ń wá ibi gíga? Ẹ dákun. Sàpátá sí àbí sàpátá tí tí ó lè àrí títọ́. Èyí tó bá ti yí láyé jù ó ti di takú ajápá. Yes, sàpátá sí tó la sítọ́. Sàpátá tàn là ń sítọ́. Èyí tó bá ti yí láti yí láyé jù ó máa ti di takú arapa. Ojú àfọ́fọ́ tán wàhálà ní máa ń dálẹ̀. Ẹ mọ bí tẹ́ ń lọ. All of you know where we are going to. Ẹ mọ òtítọ́. Bíbélì ti sọ pé táwa bá mọ òtítọ́, òtítọ́ yóò sọ wá dòmìnira. Ṣé gbogbo yín ò mọ̀ pé àwẹ̀ àtàdúà tẹ́ ẹ lọ ń gbà nínú Aso Rock ò lè gbà ni? Gbàrà tẹ́ ẹ bá wọbẹ̀ ṣé ojú inú yín ò ṣí ni? Ẹ rí àwọn àlùjànnú tẹ́ wà ń bẹ̀ ni? Àbí what are you talking about? Gbogbo egi, gbogbo òòṣà, gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá lẹ ti fún ní májèlé. Ó dẹ̀ mélòó ni ọba àwọn Haúsá ẹ̀mí àwọn wá sí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ gbé bánà ilẹ̀ Yorùbá dúró tẹ́ ẹ bá wọn ya fọ́tò ń bẹ̀? Mami, mo fẹ́ bínú tán lálẹ́. Ó kẹni tí ó mú mi so. Ogun ọ̀run ti dé. Ó ń kọ́ lókè, ó ń kọ́ nísàlẹ̀, àkùkọ ẹ̀mí ń kọ́. Àkùkọ ẹ̀mí ń kọ́ sí mi létí. Ẹ wọ bá yín. Òun àti ẹ̀mí àlájọ yọra fọ́tò. The logo is there already. Sign yẹn wà ń bẹ̀. Ṣé ọba tiyín ló lọ sí di òòṣà ló lọ ìdí igi ìrókò tó lọ ń wù dànù? Mo ti sọ síwájú, wọ́n ti gba ń tẹ́ ẹ ní lọ́wọ́ yín. Òyìnbó bí ọ̀pẹ́ rẹ̀ lẹ fi ń jọba. Ẹ̀yin dìdìrìn òpònú aláìlérò ẹni ẹ we are looking for graduate to be our king. The graduate are selling nothing you ho. Ó mà dùn mí o. Mi fẹ́ sọ òyìnbó. Gbogbo òyìnbó ẹ máa fọ òyìnbó ẹni ọba dé o. Wọ́n á gbọ́ fàjànlẹ̀, wọ́n á béèrè lọ́wọ́ wòlíì, wọ́n á wọnú gbó lọ, wọ́n á lọ béèrè lọ́wọ́ àlùjọ̀nú gbó. Ta ló yẹ lọ́ba? Ta ló yẹ lóyè? Wọ́n á ní lágbájá ni ọmọ lágbájá òun ló yẹ lọ́ba. Ṣùgbọ́n ẹni ò kàwé ẹlẹ́nfẹ́ graduate gbogbo graduate tẹ kó síbẹ̀ olè náà ni wọ́n. Ẹ̀yin náà ná kó lé yín lórí. Àwọn náà ò lè sòtítọ́ lẹ́nìí. Kí ló ṣe yín gan? Ohun ìṣẹ̀ǹbáyé ti yín òyìnbó gbà lọ́wọ́ yín ó fi ń manufacture, ó ń ṣe fóònù, ó ń ṣe pléènì, ó ń ṣe ọkọ̀ ojú omi. Èwo lẹ dá ṣe? Bíríìjì ọ̀nà lu bàbá yín gan ẹ̀ ṣe. Àṣùgbàgbé a máa ṣe yín ni.
tẹ́ bá ti dàbújá àwọn àlùjànnú wọ̀nyí tẹ́ ti jẹ́ gbọ́njèlé fún yín gbogbo ohun tẹ́ ẹ dá lóòótọ́ lẹ ní ìpinnu pé tẹ́ bá ti débẹ̀ ẹ máa lọ tírẹ́tì wọn ẹ máa lọ gbà wọ́n ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wọnú Aso Rock yẹn a máa pẹ́ kí apamọ́ yín lẹ́nu iye yín ara ìtàn bá ti sọ ẹ ti wọnú ìgbèkùn. ọba múralé a máa dúkọ̀kọ̀ kúkú tó ń bá dàbújá òun aróyìn fún wọn mami ó débẹ̀ kò lè ṣe kan wọ́n ní kíni wọ́n pa tiyètiyè inú ẹ̀ ni tán bá péjò apọ̀torú ẹ̀ mọ́ ni tán bá pọ̀ káwọn apàtorú ẹ̀ mọ́ ni kí ló ṣe yín wò ó kú ọmọ ẹ̀ ẹja ṣe mí. Yorùbá nation yìí tán pè Yorùbá kí ni Yorùbá Yorùbá ni yóò lè Yorùbá ẹ̀ẹ́dẹ̀já bá tó wà nílẹ̀ yìí àti ń lé ẹja bá mọ́mì iye wọn ò ń sọ kẹ́kẹ́ pamọ́ wọn lẹ́nu ẹtẹnubà kọ ẹsẹ̀mí ẹtẹnubà kọ ẹsẹ̀mí àbàbá ológìní ti lọ ṣáájú ó ti padà èkúté ilé ẹ̀ paramọ́ ẹ paramọ́ ẹ̀yin eku kékèké ìkoríko ajégúnjẹ náà ti wọlé o ẹ wá sọ àsopara a ò fogun lẹ̀ yìí o òbí náná rèé ẹ fogun lẹ̀ yìí o ẹ wá iye yín ò wá sọ. ṣé ẹ rò pé tá bá ti sọ pé Allahu Akbar ó dẹ̀ ti tán tá bá dẹ̀ ti sọ pé Jésù Kristi o ó ti parí síbẹ̀. Tí ó bá jẹ́ ayé ìgbà kan tí màlà bá sọ fún ẹ pé wàláì tàláì súnmọ́ bí láì àsì mami gbàgbọ́ tí pásítọ̀ bá sọ fún ẹ pé mo fi Ọlọ́run àti pẹpẹ búra gbàgbọ́ nísìnyí wọ́n á ná gbé bíbélì àfi bíbélì búra irọ́ ni tí màlà bá sọ pé wọ́n nà lùkúrán irọ́ ni ẹni tó sọ pé bísímìláì tó dẹ̀ ń dúnbú èèyàn jẹ́ kẹ́ni tó ń bọ Ṣàngó bọ́ọ̀ta kó ní kí Ṣàngó sán pa òun ní kílẹ̀ tó tí ó bá jẹ́rọ̀ lòun pa mọ́mí Ṣàngó apá kíákíá Ṣàngó apájá wọn náà etí ẹ̀ ibo ni Ṣàngó ṣe bí Ọlọ́run ní sàárà ntẹ́ ẹ níná gbà lọ́wọ́ yín àwa la ní talking drum òyìnbó lọ kọ́pì tiwa ni àwa la kọ́kọ́ fi gi eléré ìlú àwọ̀ ewúrẹ́ ká fi sórí ẹ̀ kó sọ̀rọ̀ Yorùbá ló kọ́kọ́ fi ìyáàlù tó kọ́kọ́ fi sọ òyìnbó. This is the broadcasting of Nigeria. This is the broadcasting of Nigeria. ó lè yín yí padà sí pé tó ní Ìbàdàn bá kú ta ni yóò joyè. tẹ́ rò pé kò ní làákàyè. This is the broadcasting of Nigeria. ẹ lọ bèrè dáadáa ní rédíò Nigeria. Tan 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 tan. This is the broadcasting of Nigeria. Tan 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 tan. Tẹ́yìn bá wá lù lórí Ìbàdàn lórí Ìbàdàn bá kú ta ni yóò joyè lẹ́yìn tú sí. This is the broadcasting of Nigeria. Mami Yorùbá pé a ní làákàyè. Èèyàn ló ronú ẹ̀ tó gbẹ́ igi lére tó gbẹ́ igi tó gbẹ́ ìkòtò sínú ẹ̀ tó fawọ́ bò níwájú tó fọṣán sí ṣóyìnbó ló kọ́ wa ni. We can manufacture many things. Lẹ́ni tó jẹ́ pé òyìnbó ń lò. Ọ̀pá ajé tí mo dárúkọ lọ́jọ́ sí níbo lọ̀pá ajé ilẹ̀ Yorùbá wà? Jìgbìní ìlẹ̀kẹ̀ alájẹ ọlá ajé tí mo máa ránṣẹ́ olóko ní wo olóko kó o má ràjẹ́ ẹ kú ọmọ ẹ kì í ṣe rádaràdá tẹ́ fi ṣe fọwọ́ náà lẹ́ni. àbò rò pé ìtànkà nínú ìwé pé ìrókò tí yán níbo kíní kan tí ìrókò ọkọ yán níbo kí ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn bàbá wa Fálétí àwọn kò àwọn Aláwùyé
tán kọ ìwé Aláwìyé ńgbà náà. àbúrò pé yẹn là ń kà sí. ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó o mọ̀ pé àwọ̀ ló ń jẹ́ kíjìpá. o ti gbọ́ rí ẹlẹ́wù ẹkùn ẹlẹ́wù mọ́námọ́ná ọwọ́ bàgádágodo. nígbà táwa wà nílẹ̀ Ondo tí bàbá ń pè bàbá kan bàbá kò kú mọ́ ní Yaba, àwọn ọmọ bàmí Kẹ́hìndé wọ́n wà ń bẹ̀, nígbò nígbìn ó wà ń bẹ̀. tán bá ṣọdún Ògún tán bá pàdé ní Ìrórètù, ẹ̀yin Ondo tó wà mí wọ́n mọ tí mo sọ. nígbà tá ń ṣọdún Ògún yẹn gbà yẹn ó máa mì tìtì ni kí ilẹ̀ gbà wọn ọba olóyìnbó débẹ̀ wọ́n pa gbogbo ìṣẹ̀ṣe yín run. Go to abroad, ìlú òyìnbó tẹ́ ẹ wà yẹn, Christianity tó mú Christianity wá torí ẹ̀sìn rádaràda tó mú tiwa òun láyé wá fi bàjẹ́ lẹ́nìí. Ìjẹ́ ẹ gba ẹ̀sìn yẹn dóbi tó yẹ kẹ́ ẹ gbà dé tẹ́ ẹ bá wá sọ̀rọ̀ wọ́n ní pásítọ̀ yẹn babaláwo ni pásítọ̀ yẹn kìnnì kan ni. Gbọ́ dáadáa, èdè tí ń gbọ́ ṣé ìwọ̀n á máa fi gbàdúrà. ok èèyàn mú ewé àlùpàídà máa gbọ́ o, ó má lágẹmọ, ó má jẹ́ kó balẹ̀, ó mú ewé oríjì ó papọ̀ ó fi gọ́ṣẹ́ dúdú, ó wá lọ gbé bèbí àbí ère àbí kándù ó gbé kalẹ̀, ó ní lágbájá ọmọ lágbájá ewé àlùpàídà lóní ó má kápá yé rẹ̀ dà. ìjọ tí alágẹmọ bá ti fojú ṣáájú ọjọ́ náà nígbà gbogbo èpè tí mo bá sá fún ìwọ ọmọ lágbájá kó máa borí rẹ lọ lẹ́nìí. You are now talking to English. ńgbà tán ní kó o lọ gbàdúrà tí pastor rí ogun ayé rẹ. That is why you are saying your pastor is don't have a solution for your life. àwa máa gbàdúrà by father. Hallelujah. Mami, you will now say my father. Say okay, can you tell me àlùpàídà in English? ewé àlùpàídà, tell me in English that you want to speak àlùpàídà. okay, chameleon òun náà ń pè ní alágẹmọ. can you speak any cloth like chameleon saw you should be turned to it. ṣé ìyá àjẹ ilé yín gbọ́rú ẹ̀? àmì ní oṣù ayé àjẹ Nàìjíríà máa fi sí ẹ lára lọ sí ìlú òyìnbó. tí àjẹ ìlú òyìnbó bá wá rí ẹ, èèyàn dúdú àjẹ tí wàá ń bí yẹn sọ fún ẹ dáadáa lẹ́ni. Yorùbá ni mò ń ṣe lọ́wọ́, Yorùbá ní sàn ni mò ń ṣe lọ́wọ́, ẹ má jẹ́ mọ́. gbọ́ dáadáa, àjẹ ti Nàìjíríà wọ́n á contact, wọ́n á fi àmì sí ẹ lára immediately tó dó United Kingdom. àwọn àjẹ tọ̀hún wọ́n á rí i pé ọmọ yìí ti wọlé, wọ́n á contact ẹ pé ó ti wọlé o, wọ́n á wá tún padà sí ẹ lára lọ́hùn. ọjọ́ tó o bá ti bọ́lẹ̀ lórí ilẹ̀ ńbẹ̀, ọjọ́ iná ti mọ̀ pé ẹran wa kan ti tún wọlé. ìwọ gbà pé àjẹ́ a máa ti Nàìjíríà lọ sílùú òyìnbó. ṣùgbọ́n àwọn àjẹ́ wọ̀nyí, oṣó wọ̀nyí, èmèrè wọ̀nyí, kí ló dé tán ò lè pa àwọn bí olùsì wọ̀nyí jẹ? torí ọ̀dẹ̀ tẹ ìyá ni. ọmọ yín náà tún fàjẹ́ jẹ, ọmọ yín náà fi ń bọ̀gún. wọ́n ní ògún alájájájá lògún, ògún alágbò àjàgbò, ògún ọ̀nà àfẹ̀jẹ̀ ènìyàn wẹ̀ ṣó tán. ògún mẹ́ta tẹ́ ní nìyẹn, ògún kínní, ògún ọ̀nà máa wá kẹta kiri. ìyẹn ló fẹ́ gbọ́ lẹ́nu pásítọ̀, máa wá kiri. àwọn èèyàn kan wà mami, ò ní ṣẹ̀wọ̀n, ò ní rò wọ́n, wọ́n dẹ̀ máa rọbí sí ẹ, wọ́n máa lépa ẹ kiri, wọ́n dẹ̀ ń jẹpo ẹ, wọ́n dẹ̀ ń jẹyọ ẹ. òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ Yorùbá nation bá. ẹ jọ̀ọ́, ṣé àwọn tó fẹ́ ṣe kánsẹ́lọ̀ ní Nàìjíríà wọn ò lè ṣe ní Yorùbá nation? ìbéèrè ni o. ṣùgbọ́n ara wọn kò títọ́ ọ̀rọ̀. àwọn pásítọ̀ yín tẹ̀ ń wò, àwọn bàbá wọn yẹn, wọ́n ti mọ̀ pé gbogbo ṣọ́ọ̀ṣì wọn la máa sọ di ilé iṣẹ́. ẹjẹ́ àtọ́ gbogbo ẹ̀ káṣírí ó tú lẹ́nu.
wọ́n ti mọ tí àwọn Koiki àtàwọn bàbá ní outside country wọ́n ti mọ tẹ́ ẹ ní lọ́kàn láti ṣe fún ilẹ̀ Yorùbá. tí wọ́n bá sọ pé wọn ò mọ irọ́ ni wọ́n pa. irú àwọn ọba yín tá ń kọ́ hòtẹ́ẹ̀lì kiri gbogbo inú street náà ti kọ́ hòtẹ́ẹ̀lì tí wọ́n ti sọ gbogbo àwọn ọmọ yín di olóṣó wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ lẹ́ máa dànù a máa gbé wálẹ̀. 1000 megabyte àbí megacity of town hall ẹ̀kọ́ iléeṣẹ́ fún àwọn ọmọ ẹ̀kọ́ jẹ̀nàjẹ̀nà ṣọ́ọ̀ṣì ẹ̀kọ́ new camp ẹ̀kọ́ old camp. Can you imagine that? Lọ sọ́nà Ìbàdàn. Why do you reserve that land? It is for church or you reserve it for the benefit of our future? Because you reserve that land for the future of Yoruba land. That is why we have the reserve. But our reserve today, they are selling to Orioke, they are selling to big church, they are selling to Moshalasi, all of them, they are big. What is our benefit out of it? Pastors are used on land. The money, the land I contribute and you contribute together. You are using to buy land and build a university. The university, I cannot send my daughter or my son to. What is of my benefits? Ṣùgbọ́n benefit ilẹ̀ Yorùbá ni pé gbogbo rẹ̀ la máa dá padà sí iléeṣẹ́. University wọ́n máa gbé wá fún wa. A gbọ́dọ̀ ní church tí mò ń lọ mo gbọ́dọ̀ ní benefit. Kí ni mo wá fi sọ pé àjàgà mi fúyẹ́? Ìwọ tá a dẹrù wúwo lé lórí ẹ gbé wá. Etí Jésù rò nìyẹn. Ṣùgbọ́n òpònú wọ́n ní àjàgà rẹ fúyẹ́ ìṣòro rẹ wọ́n ti dòkúta sí. Ìṣòro ayé mi tọba ẹ máa ṣe kọ́ mọ̀ ẹ́ máa kọ́ fún ẹ. Bá mi gbé ẹrù mi ò bàbá bá mi gbé ẹrù mi dórí má ṣe dá mi dá ṣòro mi o Jésù ọba ìyè. Mo láìkí bàbá sùwé láyé Àdìmẹ́rù ó ní yára gbẹ́rù rẹ wò ọmọ yára gbẹ́rù rẹ ọmọ Jésù mi máa bó ṣe kọ́ mọ̀ ẹ́ Jésù mi o kì í ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ àbí gbẹ́rù ẹ ẹlẹ́rù ni ó gbé nǹkan rẹ. Bàbá Adébóyè ò lè bá ẹ gbé Oyèdèpò ò lè gbé Kúmúyì ò lè gbé Abíyárà ò lè gbé o. Àwọn bàbá Àkàndé àbí kí náà pè wọ́n bàbá Àkàndé ti lọ àwọn bá yàn gbé tiwọn àwọn bàbá yẹn bá yàn gbé tiwọn. Àwọn pásítọ̀ wọ̀nyí àwọn tẹ́ ń wò wọ̀nyí àwọn oníkù bẹ̀bẹ̀bẹ̀ wọ̀nyí wọn ò lè bá ẹ gbé. They are lying to you. Come to our church. God send me to deliver you out of your bondage. Láago mẹ́fà àbọ̀ ìdájí. Ọlọ́run ló fẹ́ tú ayé èèyàn 16 lẹ̀. Nígbà téèyàn tún 5,000 wà ṣọ́ọ̀ṣì. A wà lórí bíbá yín sí àwa 61 more than that. Àwọn kan ń wo silent. Nígbà bá máa gbé ṣó ilé sí bí almost 1.5 bí 2.5 ló ń wò mí. But tí máa ń wò lókè báyìí 60 ni mo máa ń rí. Kí n máa wá sọ fẹ́yìn 60 pé Ọlọ́run rán mi séèyàn 3 péré. Ṣé ìṣòro ayé àwọn èèyàn wá lọ nìyẹn? Jésù ò sọrú ẹ o. Yára gbẹ́rù rẹ wò ọmọ. Yára gbẹ́rù rẹ tó gbé wá. Jésù kì í ṣẹlẹ́rù ìyà. Dákun gbẹ́rù rẹ wò ọmọ. Kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀. Tó bá tún wá fẹ́ parí ẹ̀. Dí i lẹ́nu. Bàbá kan hàn lẹ́yìn. Dí i lẹ́nu. Bàbá kan hàn lẹ́yìn. Kìnìún ayé tí ń halẹ̀ mọ́ mi. Bá mi mú so. Dí i lẹ́nu. Bàbá kan hàn lẹ́yìn. Àtẹ́wọ̀ rẹ̀ wàá máa làágùn bí. Ẹlòmíì á fò sókè. Wọ́n á yánkì fẹ̀rẹ̀ báyìí. Wàá ṣubú dálẹ̀. Ẹ mọ̀ pé ìsìnjú ni. Kí ló wà mẹ́? Mi ì fẹ́ tu ó dọ̀la. Ìtàn ṣe sáǹkì tán ṣe báyìí. Tẹ́yìn fi ṣubú dànù yẹn. Ẹ wá lọ lò ó fún Fúlàní. Kí Fúlàní kan tàkìtì. Pásítọ̀ dẹ̀ ń sá kúrò ní káàmpù ó ń sá wá sẹ́kọ̀ọ́. Gbogbo hòtẹ́ẹ̀lì tó wà lẹ́kọ̀ọ́ ló ti wọ́n. Gbogbo yín gbogbo ọba alẹ́ Yorùbá ẹ sá kúrò lábúlé gbogbo yín Èkó lẹ̀ ń gbé sí.
ibo làwọn aráàlú fẹ́ sá lọ nígbà tá à ń lówó. tẹ́ẹ̀dẹ̀ wá sílùú náà tá a fi yín jọba amúyín dé láti lóyìnbó ni gbogbo òtẹ́ẹ̀ kéréje tí àwọn ọmọ ọlọ́mọ fowó kọ́ sílùú kí ìlú bá lè dìfẹ́lọ́pù ẹjọba tá iná àwọn òtẹ́ẹ̀lì yẹn ò dáa ẹ̀ ń kọ́mọ́ṣàn òtẹ́ẹ̀lì gbogbo èèyàn bá fẹ́ wá sí anifásitì tẹ́ fẹ́ ṣe ẹ ti búùkù gbogbo wọn sótẹ́ẹ̀lì yín àwọn èérún tó bá kù lẹ́ máa gbà síbẹ̀ òóbì ó dẹ̀ sọ pé òun ṣe investment sílùú ó lè ní yín sáà gbogbo nǹkan wọ̀nyí la máa tírìtì fọ́kọ̀pù wọ́n ti mà. Mọ́mì mi á sòótọ́ fún yín. Ẹ béèrè lọ́wọ́ Ọọ̀ni of Ifẹ̀ hòtẹ́ẹ̀lì mélòó ló ní. Ẹ béèrè lọ́wọ́ Olúwo hòtẹ́ẹ̀lì mélòó ló ní. Ẹ béèrè lọ́wọ́ Olúbàdàn hòtẹ́ẹ̀lì mélòó ló ní. Ẹ béèrè lọ́wọ́ Òṣèmọ̀wé hòtẹ́ẹ̀lì mélòó ló ní. Ẹ béèrè lọ́wọ́ Déjì hòtẹ́ẹ̀lì mélòó ló ní. àìmọye àwọn ọba tán nílé epo oil àbí kíbi tí wọ́n ti ń wa epo gbogbo wọn náà ní. ẹ wá ní kán support yín ṣé ẹ mà pa ọkọ ṣẹlẹ̀ ọ̀sẹ̀ báyìí wọn ò ṣe ní lọ wá aṣọ Abíọ́lá kán máa jó kán máa fẹ́ sókè fún yín. ibi tó yẹ kí yẹ̀yìn ti ṣí ni pé iná ń jó lórí pápá. ẹ̀mí Ọlọ́run bá Mósè sọ̀rọ̀ lágìjú o pápá ń jó koríko òjò o ẹ̀mí Ọlọ́run bá Mósè sọ̀rọ̀ lágìjú. Ọlọ́run pòwe fún ilẹ̀ Yorùbá iná jó lórí omi ò lè pa that means ọwọ́ Nàìjíríà ò lè kálẹ̀ Yorùbá nìyẹn ẹ̀ ń sùn lé ni mami ẹ̀ má sùn ó yá máa tẹ̀ up Yorùbá nation jẹ́ kí n máa wò ó èèyàn 116 ẹnì kọ̀ọ̀kan ni kò tẹ̀ má sinmi báyìí má báyìí Ọlọ́run ti dé àgbókun omi jó nínú òkun omi ní poro náà òjò kàtàkàtà ní poro ọ̀gbẹlẹ̀ abẹ́ ti gbàgbé ni ṣùgbọ́n Ọlọ́run ò lè pa ilé abamọ́jèlé jẹ́ ohun ènìyàn wọ́n wọ ọkọ̀ ojú omi àwa ò nọ́kọ̀ ojú omi àìmọye mi ìwẹ̀ lódò rí àìmọye pé tábà máa wọ inú òkun náà àgbágbára wọ̀ ní àwọ̀ ọbẹ̀ lọ mọ́mì wàá máa rí mi lókè ìṣíjú ni àádẹ́ wọnú omi yẹn lọ láyé ìgbà tá a ṣe ń jẹ́ ayé ṣùgbọ́n nígbà tá a wá ní Kristi mo wá wọnú omi yẹn lọ́jọ́ kan mi ì rí wọ̀ tá a bá sásíbi tó bá kọlù mọ́mì wàá bára rẹ nísàlẹ̀ odò ìbò ni tó bá kọ rí bọ̀ọ̀bá ìwà kárí pé omi ti kúrò lẹ́yìn tómi bá tán ẹ̀yìn ẹja ló kù ń ta ṣùgbọ́n mọ́mì àwọ̀ by fire by force. àwọn gbọ́kọ̀ ojú omi ẹ̀yin Yorùbá yìí náà lẹ bá wọn ṣe nàún. kò sí ti ń bẹ láyé tí ò ní májèlé tiẹ̀. èṣù láòlú tí mo sọ fún yín pé èṣù ni o ṣùgbọ́n aládé gbóná pé òkìtì tó ń mọ sínú gbóná gbé padà wá tán wá máa ń lẹ̀ tán tapọ̀ àtiyọ̀ sí tán ń pè lọ́dàrà. láńlóye ọ̀tọ̀ ni láńlóye sunkún onílẹ̀kùn sunkún láńlóye ń ṣẹ̀jẹ̀ àwọn ti ran èṣù náwọn yẹn. èṣù ọ̀dàrà olórí oríta onílé kángun òde ọ̀run ọ̀run bó ní lèṣù nílẹ̀ sí onílé kángun táyé yìí nì. mo sọ fún ẹ pé èṣù gangan bàbá yín èṣù is a beautiful man. àmín tó fún ìjù lọ́hùn àti Jésù òun náà ni ẹni àkọ́kọ́ dá ọ̀la àkọ́kọ́ pè ní ìràwọ̀ òwúrọ̀ ọmọ Mary ká tó gba ìjọba ká tó gbé fún Jésù Kristi adé orí ẹ̀ ní ìràwọ̀. èṣù á máa sọ fún ẹ pé èmi ní òkùnkùn ẹni tí ń rìn nínú ìmọ́lẹ̀ òun ló ní òru òun ni àwọn Yorùbá ti sọ wípé òru là á ṣèkà ẹni tó bá ṣe lọ́sàn-án ò ní faralé lọ mami ẹ kú ọmọ ẹ àyè wà ọ̀rọ̀ sì wà lẹ́nu táìmù yẹn ti ń sáré mi ò fẹ́ ṣe program púpọ̀ mo sọ pé mi fẹ́ máa ṣe 2 hours 3 hours program káwọn èèyàn lè máa rí gbọ́. kòkòrò
ẹranko ẹ jẹ́ sọ kékeré kan fún yín lẹ́nu wọ́n máa rí fùkùfùkù báyìí wọ́n máa ń pè é tọ̀ọ́lé tọ̀ọ́lé. ẹ má jẹ́ bá wo wọn jẹ́ tẹ́ ẹ bá mú kòkòrò yìí kò ṣeé gún kò ṣeé rún ẹ bá sọ sínú agbada pé ẹ fẹ́ jó akọ iṣẹ́ lẹ fẹ́ ṣe ṣùgbọ́n ó di iná kẹ́ ẹ jó. ṣé ẹ wá rí kinní yìí wọ́n ní asọ́ sẹ́nu kò ṣeé jẹ kò pòórá amúkaná kò ṣeé jó àfàyà kò já tó fẹ́ bà tènìyàn jẹ́ wọ́n á lọ wá ewé kinní yìí wọ́n á wá ewé àlùpàídà wọ́n á wá papọ̀ wọ́n á wá àrán ọ̀pẹ wọ́n máa fi ń di ẹ máa ọ̀rán ọ̀pẹ ó máa ń tìkì báyìí bíi páálí báyìí ẹ̀rùn ọ̀pẹ ló máa ń wà wọ́n á wá mú kòkòrò àtẹwé yìí sínú ẹ̀ wọ́n á wá lọ wá ikàn wọ́n á là á bí okùn wọ́n á wá fi dì í mọ́mì wọ́n á wá akọ igi àràbà tó tóbi wọ́n á gùn lọ sókè wọ́n á lọ kàn án mọ́ lókè ńbẹ̀ wọ́n á ní ó dijọ́ tí okùn yẹn bá já wá láyé títọ̀ọ́lé inú rẹ̀ bá gbẹ tó rún oníkáyé lágbájá ọmọ lágbájá ó dáa tó bá dẹ̀ jẹ́ kó fẹ́ fi ra iye ènìyàn wọ́n á ní ó dijọ́ tó bá rọ̀ kí iye rẹ̀ ó tó rọ̀ kí iye rẹ̀ ó tó sí mọ́mì for life kò lè rọ̀ àyàfi tálàdúrà bá lè gbàdúrà òun lẹ́yìn pè lábà wọ́n ní àlọ́ kàn bá mọ́ wọ́n á mú báyìí ẹlòmíì ibi tó burú dé wọ́n á ṣí èpo igi báyìí dédàjì wọ́n á wá wọ inú igi yẹn wọ́n á tún bò padà igi mi á dẹ̀ sọ dí mọ́ igi aka la fi ń gbé ọkọ ibi a bá tẹ igi aka sí mọ́ mi ibẹ̀ ló ń bẹ́ǹdì sí ibẹ̀ ló ń gbẹ́ sí ibi ọ̀tá bá tẹ àwọn ènìyàn tó bá gọra wọn sí mọ́ mi ibẹ̀ náà máa bá kú gbáà ìwọ tá a fi gé aka àbí tọ̀ọ́lé àbí igi àrán ọ̀pẹ àbí àlùpàídà tá a fi dè mọ́lẹ̀ tán ni o máa lọ kó o máa ṣiṣẹ́ fóníṣẹ́ kó o wà lójú kankan tí inú rẹ̀ má ṣì látẹ̀ní lọ lórúkọ Jésù ogun ọ̀run dà àrá tó dàpọ̀ mọ́ iná ó yẹ kó jálulẹ̀ lójijì àmì rẹ̀ dà ẹni yóò ṣàmì n tó le là ń sọ mọ́mì ibi tó bá le là ń bọ́ ọmọkùnrin gbogbo nǹkan wọ̀nyí náà papọ̀ lénìí òun náà fi bà tiwa jẹ́ nílẹ̀ Yorùbá ṣe bí Yorùbá tó torí owó oníjẹkújẹ ẹ̀bọ́ òun náà ló jẹ́ kán fàṣírí wa lé wọn lọ́wọ́ tí ò bá wá jẹ́ Sunday Igboho òun ló ti sọ fún yín pé ó sì kù sílẹ̀ Yorùbá o kò tí ì tán o òun ló jẹ́ kí gbogbo iye yín sì tí gbogbo yín rántí ilé bàbá yín tẹ rántí onídè tẹ rántí àwọn aṣọ tẹ kókó ojú náà tẹ rántí aṣọ ńlá bàbá tó fi jagun òun ló jẹ́ kẹlòmíì ló gbá kan ti bàbá ẹ̀ jáde amen ó ti bà tẹlòmíì jẹ́ amen tẹ́lẹ̀ ń parọ́ irọ́ ni yẹn ń pa ẹ̀ gbà á gbọ́ lóòótọ́ ẹ̀ gba ẹ̀mí mímọ́ yẹn gbọ́ ẹ̀ lẹ́mìí mímọ́ lára. ó ní mo ṣe sọ fún ẹ pé tó bá fẹ́ jẹ́ gbóná kó gbóná tó bá dẹ̀ fẹ́ gbóná kó tutù olùsì ló mú gbogbo eléyìí wá torí ó wá yà mí lẹ́nu láti gbogbo local government àlímọ̀ṣọ́ sí Agége sí Kọ̀tún sí 20 local government ó mélòó ní LCDA kó dẹ̀ ní candidate sí gbogbo ẹ̀ kí ló fi ra yín níyè. ó ti sọ pé ibi tán ní kí gbégbé má gbé ibẹ̀ ló máa ń gbé ibi tán mẹ́tí tẹ̀tẹ̀ kí tẹ̀tẹ̀ bá tẹ̀ nìkan ní kó má tẹ̀ àbí òun wá ń tẹ̀bẹ̀ wọ́n ní Sani Adé ní wọ́n ní má tọ̀sáàlà mo tọ̀sáàlà èèyàn kan ò rí nǹkan bí ṣe ṣe àjẹkú àjẹlọmọ sáyé ó wá ń dunú pàjẹkú ṣé o mọ̀ pé bóyá ó ti tún gba ọlọ́mọ ẹ̀ lọ́wọ́ ni ó mà ṣe o ó wọ àwọn èèyàn
máa jà màsálà máa lákìkanjú bógun bá dé àlọ bó ẹja kú òun bẹ ẹja máa lọ lé wa ọmọlára rájí ẹ mà káàbọ̀ Bùsí mi ò tí ì rí Bùsí o máa mi Mátúndé ò sí ń bí hallelujah o àǹtí Búkì mú kí yín barrister Anthony God bless you Adunibada wàhálà ànúgbà Adunidayo ẹ ò ní kú fọ́tayọ̀ gbogbo yín ni mo kí o mami tó o bá ń gbádùn ètò yìí máa sọ pé up Yorùbá nation ìwọ tó bá mọ̀ pé ó ń gbádùn ẹ̀ up Yorùbá nation ó yá Yorùbá nation for life ẹ mọ̀ pé ń gbá bọ́ọ̀lù lọ lọ́wọ́ báyìí àwọn kan ń wo bọ́ọ̀lù Chelsea àti kíná pé àwa náà dẹ̀ ń gbá tiwa lórí ó yẹ kí lọ máa wo bọ́ọ̀lù báyìí ṣùgbọ́n n tó ń gún mi lára lénìí ó ju bọ́ọ̀lù lọ torí pé n tó ń pa ẹni lẹ́kún ẹ̀rín lẹ́lòmíì fi ń rí Olùsí wà nínú ilé rẹ̀ tí mílíọ̀nù kàn án lọ́wọ́ báyìí torí pé gbogbo kẹ́ndídéètì ẹ̀ òun náà pè pé ó win ní primary election wọ́n wà lórí omi tá ń jayé orí omi báyìí tá ń fi àwọn ọmọ yín tẹ́ filẹ̀ sí Nàìjíríà àwọn ọmọ yín 14 years 15 years lálẹ́ báyìí wọ́n ń dó wọ́n ń dókúdó lọ́wọ́ báyìí ẹ̀yin ti rí ibi tí ọkùnrin tó pera ẹ̀ lálágbára àtúlẹ̀ ni mami mi wá wá wí nígbà tí ọmọ yẹn kù díẹ̀ kó kú ó gbẹ bí igi ṣáná ni wọ́n á gbàdúrà Ọlọ́run wá fún mi pé ẹni tó ṣe báyìí ni pé gbogbo ìgbà tó bá ti wà ní period time ni bàbá yẹn máa ń bá a sùn ṣùgbọ́n tí ò bá ti ṣe period bàbá yẹn á ní kó má wà sọ́dọ̀ òun gbóhùn ò láìka àti máa bá àwọn èèyàn tí ò bá ṣe period sùn gbọ́n tó bá ti ń ṣe period lòun láìka àti máa bá sùn. mo ní èlò ló ń fún ẹ nígbà tára ẹ yá tán ni o mi ì fẹ́ sọ ju bẹ́ẹ̀ lọ torí kọ́mọ yẹn bá lè ṣe rere láyé. ọmọ yìí tún sọ fún mi pé nígbà tára ẹ yá tán pé bàbá yẹn tún máa ń lá period òun. Àbàṣà àwọn èèyàn dẹ̀ ń wá gbára sá mami orí ẹ ò ní gbàbọ̀dì ọmọ rẹ ò ní ṣìrìn àwọn èèyàn ò sí ń bímọ ṣé ká máa lọlé àmì rẹ kó máa dún o mo lórí ọmọ rẹ ò ní gbàbọ̀dì ìwọ gan ò ní ṣìrìn ebi ò ní pa ọ́ kó ta nǹkan oṣù rẹ fẹ́ni tí ó pa ọ́ mami ọmọ yẹn ní 2016 ó ní bàbá yẹn gbà ní Range Rover rain ó ní ó ra Range Rover 24 million fóun lọ́jọ́ tó kọ́kọ́ lá nǹkan oṣù o mo ní where is the Range Rover ó nígbà tó ń bẹ̀rẹ̀ sickness yìí ó náà tà ní 2.5 million ó ń gbọ́n tí mò ń sọ yẹn òun náà máa ń wo program mi mo gba ìtọrọ àyè lọ́wọ́ ẹ̀ pé ó ṣeé ṣe lọ́jọ́ kan kọ́rọ̀ ìjáde lẹ́nu mi o ó ní dáàdì kò sí problem ìgbọ́n òun fọlọ́run bẹ̀mí kí má dárúkọ òun sáyé àwọn òbí ẹ̀ dẹ̀ ń gbọ́ mo tọ́jú ẹ̀ láì gba £1 ọlọ́run rí mi o ọlọ́run mọ́ jẹ̀mú rẹ o mo fi ṣẹlẹ́rìí ṣùgbọ́n mami gbogbo materials tá a fi tọ́jú ẹ̀ ò ló ra o wọ́n ní orí babaláwo ò ní burúkú bá yàn ra nǹkan tí ó fi ṣe nǹkan gbogbo àwọn orí òkè tá à ń lọ àwọn ìyá rẹ̀ náà sanwó òun náà dẹ̀ lówó lákàntì ṣùgbọ́n kí ni adùn tó wà nínú nǹkan oṣù obìnrin ìdọ̀tí ara ẹ̀ lóòótọ́ a mọ̀ pé tóbìnrin ò bá ṣe nǹkan oṣù kò ní bímọ mami ẹ ti sùn àwọn màmá yìí ẹ ti sùn àbí mo sọ fún ẹ mo ní alẹ́ ìní alẹ́ ìtú àṣírí àwọn olórí burúkú wọ̀nyí ni ìyí táwọn fi ń gbàgbára bẹ́ẹ̀ ń ṣépè fún wọn nìyẹn àwọn ọmọ tiyín àwọn ọmọ ọlọ́mọ kan àwọn náà ń jẹ nǹkan oṣù wọn mo rántí eléyìí pàrímọ́ àbí kí lẹ́ ń pè wọ́n tó ṣe nǹkan gbẹ́ oúnjẹ mi dà tẹ́nìyẹn ń jẹ nǹkan oṣù yẹn tiẹ̀ fi ṣoògùn owó ni eléyìí ò fi ṣoògùn owó àṣegbé ló fi ṣe oṣù ò ní dé kóbìnrin má ṣe nǹkan oṣù oṣooṣù ni kò wá menopause o ìgbà tó parí ẹ̀
mọ́mì mo wá béèrè lọ́wọ́ ọmọ yẹn láti 2016 ó ní ó ti ní àṣepọ̀ pẹ̀lú ní 16/15 15/16 pẹ̀lú nǹkan oṣù. Ó ní ṣùgbọ́n wá sọ fún un pé tó bá tàkòkò kan pé òun máa mú nǹkan oṣù òun pé òun máa fẹnu lápò òun láìkí nǹkan oṣù yẹn bó ṣe ń ta sánsán yẹn. Mọ́mì ó jẹ́ tètè bọ́ ọmọ yẹn sọ̀rọ̀. Tọkùnrin kan máa ní kó yọ páàdì kúrò ní pé òun fẹ́ bá sùn pẹ̀lú ẹ̀ ó jẹ́ tètè bá sọ̀rọ̀. Alágbára tó fẹnu kan nǹkan oṣù obìnrin àwọn ẹlòmíín ní alágbára ò gbọdọ̀ fẹnu kan nǹkan oṣù ó máa ṣagbára nù. Èkó rẹ̀ rèé. Wọ́n ń jẹ rush wọ́n fi ń jẹ indomie wọ́n fi ń jẹ kí lẹ́ ń pè spice ṣàwámọ̀ náà fi ń jẹ. èyí tó fi ṣagbára rèé òun lẹ́ ń wò lẹ́nìí. ẹ mọ nǹkan tí rẹ̀ mí ẹ má jẹ́ ń farọ̀ ogun o ẹ ti fẹ́ tì mí síbi tí ò yẹ ń lọ o. ṣé ẹ mọ nǹkan tí rẹ̀ mí fi ṣagbára fún Tinubu ni tó di pé ẹnu Tinubu ò lè ka mọ́. èèyàn wò ṣùṣù kò bímọ níbo ló sọ lé ọmọ ẹ̀ sí. èmi kọ́ mọ sọ níbo nílé ọmọ ẹ̀ wà. mélòó ní nǹkan oṣù tán ti jẹ. àìmọye ọmọ tuntun tá máa lanú ìyá ẹ̀ báyọ̀ dẹ̀ máa gbé kúrò mẹ́ àṣejẹ náà máa fi ń sè. wọ́n ní tó o bá fẹ́ jẹ́ ènìyàn wàá jẹ́ èèyàn ṣé odindi èèyàn náà ni ó jẹ́ ni èèyàn tó yọ ọmọ kògbókògbó ìyá kan lóṣòdì nígbà kan tẹ́ kí n dárúkọ bẹ̀ lọ́nà Sárétì ó máa ń gbẹ̀bí àwọn èèyàn ti mọ̀ bẹ́yẹn kò jìnnà sí Kànáà púpọ̀ ó máa ń gbórí Kànáà báyìí kódà tí obìnrin bá ní oyún oṣù mẹ́sàn-án tó kù ìṣẹ́jú méjì á bí àdánù tóbìnrin bá ní oyún oṣù méje tó bá lóun fẹ́ yọ ó máa yọ á bí ọmọ ni. mami ojú rí tó bá ti gba ajé ní fújà lóṣòdì ó tó gẹ́ mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà lọ wáyé tó kù sí torí mi fẹ́ káwọn èèyàn ká máa lọ máa rán sítórì mi. People like to be hearing my program wọ́n á wá lọ máa develop ẹ̀ àìmọye ẹ̀wọ̀n dìdì ní mi à máa pè mí dáàdì àwọn iṣẹ́ tẹ̀ ń sọ yẹn ẹ̀ẹ́dẹ̀ jọ ẹ kọ́ iṣẹ́ yẹn fún wa ẹ̀rí pé oríyìn ti dàrú. irú ètí mo sọ nǹkan oṣù yín sìn àwọn kan náà ṣì máa tún kóra wọn jọ wọ́n máa padà wá bá mi o wọ́n á ní kí n ṣàṣírí ẹ̀ fún wọn èmi ò dẹ̀ mọ̀ ṣírí ẹ̀ o bí mo ṣe sọ fún yín èmi ò mọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo gbàgbọ́ o nínú Ọlọ́run mi mo máa gbàgbọ́ o nínú Jésù mi èmi ò mọ̀ ṣùgbọ́n mo mọ̀ méjèlé fún yín mo mọ̀ tá a fi ń tu àfi tí mi bá fẹ́ dáhùn lókù àbí táwọn ogun ọ̀run bá ní má tu ẹ ní má kà máa wò ó orúkọ Jésù Ọlọ́run gbàdúrà ìwọ fúnra rẹ ni ó ṣe torí lọ́wọ́ tí mo wà mí ìráyè téèyàn but Ọlọ́run tú ọ̀wọ́n kan lọ lọ́wọ́lọ́wọ́ gbọ́ ẹni tó waṣọ dúdú tó rẹran dúdú tó lọ sí oríta dúdú tó lọ lágbédé méjì òru tí ò gbéná tí ò gbọ́kọ́ àtùpà tó lóun fẹ́ sọ ayé rẹ sínú òkùnkùn pé kó o máa ṣiṣẹ́ kó o má rọ́nà lọ lórúkọ Jésù irú alágbára bẹ́ẹ̀ ó yá kó ṣubú lójú ìjà àwọn èèyàn tó ń ṣàmì ò wá ìyá àjọ tó o bá wà ń bẹ ó jẹ́ ṣàmì tiẹ̀ àdùnníbàdà ó jẹ́ ṣàmì àdùnnídàyọ̀ ó jẹ́ ṣàmì ó mo sọ̀rọ̀ àṣẹ jáde olùdíyà blessing orí ẹ ò ní gbàbọdù ìmọ̀ ọ̀tá ìmọ̀ òkùnkùn láyé ẹ ó yá kó dòfo àǹtí mi ọlá mi mà tí ì rí wọn kẹ lórúkọ Jésù ẹ ò ní sọmọnù. ìjọ tí ẹyin òróòró bá yájú sí àpáta ọjọ́ náà nífẹ̀ẹ́ wa rẹ̀ wọ́n. ta ló lọ jẹ́ ewé ọgbọ́n tọ́ nítorí ọgbọ́n tá a bá bọ́gbọ́n lọ́gbọ́n ń wí
èyí tó lọ wéwé àgbà tó ní ẹni tá a bá gbọ́ ìgbà ló sọ tó lọ wá ìgbà ọ̀pẹ ó ní abá bá ìgbà sọ nígbà gbọ́ níbo lẹ ti sọ yẹn rádaràda ẹ sì èrè ta lọ gbọ́ ewé ní jọ́gbọ̀ ìgbà ìkànnà fi ṣe ẹ ti gbàgbé ni bó o bá bomi sẹ́nu tó o bá fìgbà ìgbà ara kẹ̀kẹ̀kẹ̀ ni á ní mi ò ní kán wọ́n ti gbàgbé pé òkúta bá sọmọ́ pẹ̀lú ọ̀pẹ́ sọ mẹ́ni ọ̀rọ̀ ló bọ́ kọ́mọkọ́mọ rọ̀ wá ètò sọ sínú bíbélì pé ní kíkó wọn máa kóra wọn jọ kì í ṣe nítorí wa ẹni bá bàjàrà tútù òun ní ejò òbúrú ṣàn sọ fún èèyàn burúkú kì yóò dára fún ẹ̀yìn mọ́mì wọn náà ò dẹ̀ rántí àyájọ́ Yorùbá tiẹ̀ náà kò fọ́ akánlódé ni gbọ́n ò lè sọ pé ẹni tó bá rókùrò mí o kó máa rìn ṣó lọ́rùn èmi ò ṣe tán ikú ọmọ mi ò ṣe tán ikú aya mi ò ṣe tán ikú ẹni bá ro mí o kó máa rìn ṣe lọ́rùn ibo ló ti rí nínú bíbélì ṣùgbọ́n o lè rántí Olúwa bá mi gbógun tọ̀ wọ́n tí ń gbógun tì mí fìjà fáwọn tí ń bá mi jà di àpáṣà àti àṣà rẹ mú àbí ilé ìṣọ́ agbára ilé Olúwa ní ilé ìṣọ́ agbára àbí o rántí Psalm 57 ó ní ẹni tó sọ pé òun ò ní rí kú ọmọ òun ò ní ó di opó ó ní kàwọn yìí ó dé bá wọn pẹ́rẹpẹ́rẹ àbí ó sáàrántí ó wà á lè sọ pé ewé ọgbọ́n ló ní ogbà ọgbà ló ní ogbà ṣùgbọ́n mọ́jú bá àwọn ìyá rẹ̀ òṣòro ń ga o torí mi ò mọ tó jẹ́ bẹ́ẹ̀ àwọn òṣòlá sálà òṣòlò sálà ò jẹun kó ló ń jẹun tó jẹ kàn wọn ò jẹun tó ló jẹ ó jẹ́ rí pé orí wọn ti dàrú wọ́n ní àwọn arógbá aṣọ mọ́dé sàlẹ̀ kán lọ rà ló gbági lóṣòdì àbí nìbàdàn wọn aróṣọ aṣọ wọn adésàlẹ̀ àwọn tí wọn ò lè lọ bá Fúlàní jà kán fọwọ́ kan ríko wọ́n ní òpẹ́wé ọ̀rẹ́wé òmẹ́wé sùwéwé wọ́n ní ẹni bá luwé àpàdánù sínú gbólódì ní ọdún méje níbo ẹ kú ọmọ ẹ jáwé mi wọ́n jà máa sọ̀rọ̀ jàre o èmi ò bá wo jẹ́ o lórí mi ìṣàwò àdàbí tá a bá máa tó ń jáwó èmi ò mọ̀ o gbọ́n mo mọ Jésù mo mọ Jésù mo mọ Jésù mo dúró lé wọ́n tó bá dẹ̀ sí lórí láyà jẹ́ àjọ pàdé ara wa ìjú bẹ́ẹ̀ náà lọ Jésù Olúwa wa mami ẹ sọ fún Olùsì àti ọmọ rẹ̀ táyé àbí táyé ṣe àbí táyé gún ẹ sọ fún pé ọmọ ọba Prince Bíọ́dún created ministration that pé ó ń bọ̀ o mi ò tí ì ṣetán pẹ̀lú ẹ̀ ọdíò ẹ wà nílẹ̀ bí iyẹ̀pẹ̀ àwọn evidence mi wà nílẹ̀ bí láti fi bá ẹ̀jà màá gbọ̀n ẹ́ gbogbo bí wọ́n ṣe ń gbọ́lọ́gbò wàá mọ bó ṣe ń lọ nílẹ̀ ẹ̀yin pásítọ̀ kan ẹ máa tó tẹ́ o mo ti bá yín sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀ni gbọ́ ẹ̀yin pásítọ̀ Redeem náà dẹ̀ pé ẹ o ó hùwà olè oníjìbìtì mo fún ẹ di Thursday tó o bá sanwó yẹn padà fọlọ́wọ́ orúkọ rẹ àti fọ́tò ẹ á jáde síbí báyìí ìwé tẹ́niyẹn kọ sí Association of Redeem máa gbé jáde gbogbo ayé ló máa gbọ́ ojú olè rè olè pásítọ̀ Redeem olè mi ti porúkọ ẹ o máa gbórúkọ ẹ jáde èyí sọ́jú bẹ́ẹ̀ lọ yóò dára fún yín ẹ já máa lọ Ọlọ́run onímọ̀jẹ̀mú àpátápàrà ǹjẹ́ mo fi gbogbo ènìyàn mi lé Ọlọ́run lọ́wọ́ gbogbo ọkàn tó ti gbọ́ mi lórúkọ Jésù orí rẹ ò ní gbàbọ̀dè ìpín rẹ ò ní gbàbọ̀dè o ayé ò ní pa ẹ́ lọ́mọ ayé ò ní pa ẹ́ lọ́kọ ọjọ́ tí ilẹ̀ bá fẹ́ mẹ̀jẹ̀ ò ní bá wọn rìn bẹ́ẹ̀ ìjọ́ tí ilẹ̀ bá fẹ́ gbódìndí alààyè ò ní bá wọn sọnù gbọ́ mi gbogbo ibi tó o bá dé láyé ò ní sọmọnù ò ní rìn lọ́jọ́ ibi ń pọ̀nà wàá rógolù ọ̀nà rẹ̀ á là ọ̀nà ń dí mọ́jọ́ kó má la ènìyàn ò ní dé bá
bí ilé ìgbẹ́ kí mùsùlùmí má ṣí àánú rẹ ilẹ̀kùn kó ṣí fún oore rẹ ọ̀run kó ṣí fún bó o ṣe kọjú sínú oṣù tuntun tó ń palẹ̀ mọ́ òpin ọ̀sẹ̀ òpin oṣù yìí ẹ̀mí rẹ ò ní pin bẹ́ẹ̀ lógun ọ̀run wí o ẹ sọ fún Olùsì pé kó wáyé máyà kókókó kó dàgbà borí ogun ọ̀run ti ṣe tán àti fi ṣẹlẹ́yà yóò dára fún yín o ẹ̀yin náà tẹ́lẹ̀ lọ fowó yín ra fọ́ọ̀mù ẹ ra àánú gbà wàá rògolo ayé ò ní pa ẹlẹ́kún o lórúkọ Jésù ibùgbé rẹ kò ní di asán lórúkọ Jésù wàá rògolo ìyanu Ọlọ́run rẹ á ṣẹlẹ̀ gbogbo ibi tó o bá dé láyé ògo rẹ á fọhùn Yorùbá nation náà ni o it is well with you yóò dára fún yín o ẹ jẹ́ àjọ pàdé lọ́la ọ̀rọ̀ wà ńlẹ̀ ṣùgbọ́n Tolúsì yìí ni mo kà sáré wá sọ mo máa sọ àṣírí méjì tó kù ẹ rí i pé mo fẹ́nu bá àwọn tó mú nǹkan sun àwọn dáa mami wọ́n ń gbé péèjì wa wọ́n ti rìpọ́ọ̀tì ẹ̀ gidi gan-an ẹ máa tẹ́ ẹ bá rí mi online this ẹ fọ́lọ̀ mi ní péèjì tí a kọ́kọ́ lò lẹ́ẹ̀kan yẹn ká tó rí ìyẹn ṣe admin blọọkì ẹni tí ó ń sẹ́ni mẹ́sẹ̀jì yẹn blọọkì ẹ̀ nísinsìnyí blọọkì ẹ̀ dànù blọọkì ẹ̀ dànù o lè blọọkì mẹ́sẹ̀jì ẹ̀ blọọkì ẹ̀ ó sì ń sẹ́ni mẹ́sẹ̀jì òun ní ẹ̀ blọọkì ẹ̀ mọ́mì àwọn mọ́mì wa wọ́n ti ń support wa pósítà ti ń lọ ó kù àwọn kan sọ pé wọ́n máa fún wa ní owó 5 ẹ ti rí i pé àwọn mọ́mì wa kan náà ti fún wa lówó lórí pósítà díẹ̀ ló ìdẹ̀kù ètò kù sí ojú bọ́ńdù 2 admin ṣó síbẹ̀ yẹn ni ó kù megaphone ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí megaphone yẹn tá bá lọ pín pósítà ariwo lásán la máa pa ṣé kí tí máa ra panadol àti kíní ni ẹ ṣàánú ẹ torí Ọlọ́run àwọn kan lolúsì ń fún ní 500,000 lé nìyẹn kan kó bọ̀n dání 100,000 la fẹ́ àti rí 20,000 ńbẹ̀ ó kù 80,000 wọ́n mi èèyàn kan lè sọ̀nà wọn nídìí megaphone ẹ rà kẹgbẹ́ ránṣẹ́ kò ní kẹ́ send owó ẹ jọ̀ọ́. ẹni máa ń flag tí mò ń pariwo ni tó ẹgbẹ́ pà tí mò ń jẹ ẹ̀ ń ṣe ò clear ẹ̀rẹ̀ mọ̀ pé ojú ń dùn mí mi lè máa jẹ̀pà tí má ti jẹ̀pà ẹ̀ ohun mi máa clear bí ìfẹ́ máa jẹ̀pà ẹ̀ dákun ìsìmọ̀ gógóró mu àbẹ́fẹ́ máa jẹ́ lọ́ máa mu sọ̀kúdàyè ni yóò dára fún yín o mí ìdẹ̀ ni mo fẹ́ fi ṣiṣẹ́ Jésù ìwọ tó o bá dẹ̀ ní sí ṣọ́ọ̀ṣì ẹ̀ ń gbé wá kájọ lò tá a bá lò tó gbé nǹkan ẹ̀ padà ṣé mọ́tò la fẹ́ rà ń sìn ni àwọn èèyàn náà gbé mọ́tò lẹ̀ táwọn tá ń repo sí ta lò kí ló dé bọ̀ tó jẹ́ pé àwọn olóṣèlú ní kẹ́ ẹ máa ra fọ́ọ̀mù 500,000 sí ẹ máa kó lẹ̀ ọ̀rọ̀ yóò ṣe gbójú bọ̀rọ̀ báyìí ẹ dákun ẹ ṣàánú ẹ̀yin màmá àgbówó oúnjẹ ẹ rán àwọn ọmọ yín kàn rà kẹ́ sẹ́ǹdì ẹ̀ máa sẹ́ǹdì àdírẹ́sì sí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mi ò bẹ̀rù máa sẹ́ǹdì àdírẹ́sì sí ẹ wá gbé fún mi tó bá dẹ̀ jẹ́ Tinubu ló fẹ́ ra megaphone fún mi kó lọ rà wá máa gba megaphone owó ni mi nígbà lọ́wọ́ ẹ̀ kí Tinubu bá fẹ́ bribe ń sìn kó ra megaphone kó dẹ̀ gbé mọ́tò kan kó ráǹpù ẹ̀ kó sọ ní Yorùbá nation màmá fi ṣe lọ ni ìyẹn ò ní kí n máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa ó sọ̀pọ́ọ̀tì náà nìyẹn mo dẹ̀ máa ṣe lọ ó bá tán dáadáa lóòótọ́ a mọ̀ pé kò sí kankan ṣùgbọ́n Ọlọ́run máa bùkún ọ ò ní ṣaláìní ẹ trust gbogbo àwọn èèyàn tán dá sí ẹ rí i pé mi ò sí mi
òru mo ṣe ń sùn sí ni lódìdí oṣù méjì tá a fi ṣe òkun méje yẹn mi ò fojú kunrun. Yóò dára fún yín o pè mí sórí nọ́mbà yìí tó bá fẹ́ ra megaphone fún wa àti rẹ́wọ̀n tán fẹ́ ṣe àwọn mọ́mì wa mọ́mì mẹ́ta àwọn méjì wọ́n ti send owó tiwọn ó kù àwọn bros wa kan wọ́n náà máa fún wa ní next week tá a fẹ́ mú ìlágbára ọlọ́run á bá mi pèsè fún wọn ọwọ́ yín ò ní gbẹ o ẹ ra àánú gbà o à ń retí ọwọ́ yín náà fún pósítà mo ti lọ búùkù pósítà máa jáde àwọn mọ́mì wa kan ní ká send copy pósítà yẹn sáwọn wọn náà máa tẹ̀ jáde ẹ ṣeun o ó kù megaphone 1000 kéré ju 2000 ìgbà mélòó ló fi pé àti di 2080 ló kù àdèmárà á máa gbé wá ẹ máa rí kì í ṣe nǹkan tá a máa gbé pamọ́ ẹ jọ wọ́n ti ń flag o à ń lọ ẹ pè sórí nọ́mbà ìbéyẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀ àkókò ní ẹ̀rọ dátà fún àwọn kan ti fara wọn jì pé lọ́sẹ̀ẹ̀sẹ̀ wọ́n máa ṣo ní ṣéǹjì fún wa àwa náà dẹ̀ fi ṣéǹjì ara wa iṣẹ́ àwọn tẹ́ gbéṣẹ́ fún wa ẹ ṣé o àwọn kan gbé cleaner fún wa àwọn ọmọ mi dẹ̀ ti lọ clean ẹ̀ lẹ́ni ẹ ṣé o àti owó dátà tẹ̀ni 10,000 la ṣe fúnra dátà tá à ń lò lẹ́ni ìbáyìí iṣẹ́ yẹn láti lọ ṣe látàárọ̀ à ń ṣọ̀lẹ̀ àníṣẹ́ ẹgbẹ́lé yín fún wa ká bá yín ro ká bá yín flit ẹ̀ ká bá yín sanitize ẹ̀ ká bá yín fọ swimming pool yín ká bá yín fọ tọ́lẹ̀tì yín ká sọ́ di tuntun fún yín ká bá yín kọ́lé yín ká bá yín lọ ṣanko sáìtì yín tó ti kún ẹgbẹ́ fún wa iṣẹ́ tá à ń ṣe nìyẹn à ń ṣọ̀lẹ̀ àwa ò ṣe pásítọ̀ a ò ṣe fún pásítọ̀ tá a máa sọ pé kẹ́ mú ìdá mẹ́wàá wà tọ́ rẹ̀ ṣùgbọ́n ẹ ra mẹgafóònù ẹ jẹ́ kí tẹ́ ẹ bá dẹ̀ rà ọlọ́run á pèsè àwa náà máa rà fúnra wa yóò dára fún yín o kì í ṣègbà téèyàn bá kú ní kẹsẹ̀ máa gbé bẹ́rí fún kì í ṣègbà tí yorùbá ní sọ̀rọ̀ àwọn ẹ̀fẹ́ dá sí ńgbà yẹn o lè dá sí eléyìí ò ṣe GoFund mi ì dẹ̀ gbé lọ ṣọ́ọ̀ṣì spíkà wá ṣọ́ọ̀ṣì wa tá à ń lò mi ìjáde lọ máa ṣí spíkà ṣọ́ọ̀ṣì mo rí wálé wá sí stúdíò tí mo ti ń ṣe prógrámù yìí yóò dára fún yín o 081 37 05 25 82 081 37 05 25 82 081 ok ẹja mú glo lẹ́nà 080 57 45 58 03 ó yẹ ọ ẹgbẹ́ síta ẹ̀ ń tẹ́ wà ń bẹ̀. hello. kí ló sọ jẹ́ ń pè é padà inú ilé ni jẹ́ ń pè é padà ṣe bá ń tẹ nọ́mbà yẹn síta àti lọlé wa náà nìyẹn gbogbo yóò dára fún yín o mami láti ọ̀la lọ 30-31 crossover fíjìn méjì alẹ́ yà á lè ṣe fíjìn lálẹ́ mẹ́ta ló yẹ ká ṣe but méjì la máa ṣe 30-31 àbí ẹ kò dé 31 máa wo dé tẹ tó bá ti jẹ́ pé kò dé 31 ṣóṣù yìí dé 31 tó jẹ́ pé kò dé 31 ó jẹ́ pé a máa bẹ̀rẹ̀ lálẹ́ àtọ̀la crossover but tó bá ti dé 31 ó lè jẹ́ orí WhatsApp group yẹn láti máa ṣe tí ò ní jẹ́ orí Facebook o torí àdúrà tó lé la fẹ́ gbà ń bẹ̀ ó lè jẹ́ WhatsApp yẹn la máa send information sí ẹ tó o bá ti rí kílíìkì ẹ tó o bá dẹ̀ sì fẹ́ jẹ́ ká àdìẹ síbẹ̀ 081 37 05 25 82 pè mí ẹni ẹ àdì mi sí Grace Chapel Ministry Group àlejò gbàdúrà pọ̀ lórúkọ Jésù wàhálà ànúgbà ibẹ̀ láti máa ṣe crossover ó lè má jẹ́ on Facebook àwọn mídíà lè gba Facebook wọlé torí líǹkì ẹ máa wọlé síbẹ̀ wà ń bẹ̀ kó wá gbàdúrà káyé rẹ̀ yí padà kì í ṣẹ̀wọ̀n tó máa kó sáré lọ mú 10,000 àbèrè kankan lọ́wọ́ ẹni kankan Jésù adẹ̀dúpẹ́ lọ́wọ́ tó ń fún wa nítorí àánú ògo yín á fọ̀hún ó dàárọ̀ bye bye yo see you this night or tomorrow bye bye.